Bismillahirrahmanirrahim. Aki Olorun, Asikiana Muhammad. Mo kí bàbá wa kábíyèsí, ọlọ́lá jùlọ aláyélúwà, ọba olóríire, ọba àdùnnú, His Royal Majesty, ọba wa Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta, bàbá ọba fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àti ilé àtòkò. Kábíyèsí o, àsúnmọ́ba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà, torí wọ́n ní àrọ́báfín òun náà ni ọba ń pa. Ọlọ́run mọ́sà jẹ́ kí a rí bàbá ọba Gandhi pẹ́. Àlékún ìṣọ́ Ọlọ́run, àlékún ààbò Ọlọ́run bá wa ṣe fún bàbá ọba Gandhi. Gbogbo ọ̀tá yòówù tó bá ń wo pé kí bàbá wa Gandhi ó ṣubú, Ọlọ́run wọlá pé àwọn ẹni Ọlọ́run wọn kì í ṣubú, àwọn ẹni èṣù ní máa ń ṣubú. Ọlọ́run bàbá wa Gandhi ọlọ́mọ jẹ́ ṣubú o. Orí àpèrè tẹ́ wà, Ọlọ́run jẹ́ lubẹ̀ pẹ́, má sì jí ó gbóná mọ́ yín, má jí ó gbóná mọ́ yín. Ọlọ́run jí ó rọrùn fún yín báwọn tàná ti ṣe tí ó já sí pé wọ́n síra láyọ̀. Gbogbo àtẹ́yìn náà ó bá síra, tẹ́ bá ṣe tán tó dáa tán, tó láti rí pé afẹ́fẹ́ tí ń fẹ́ wá lù ọ́, afẹ́fẹ́ tí ń fẹ́ lù wá nígbà tẹ́ débẹ̀, afẹ́fẹ́ tútù ni. Ọlọ́run jẹ́ inú síra láyọ̀. Má wá jẹ́ ká padà sí bó kàn yín, kó wá fi ìlú láyà balẹ̀ fún yín, kó wá fi ẹ̀yin náà láyà balẹ̀ fún ìlú. Kó wọlá Ọlọ́run tó dá Ògbómọ̀ṣọ́, kó wọlá Ọlọ́run tó ní Ògbómọ̀ṣọ́, kó wọlá Ọlọ́run tó ní àwọn tó dá Ògbómọ̀ṣọ́, àwọn tó pèlè rẹ̀. Ọlọ́run kó wọlá Ọlọ́run tó ní wọn. Ọlọ́run kó fi bàbá ọba Gandhi láyà balẹ̀. Torí bàbá ọba Gandhi, ọ̀tá pọ̀ o, ọ̀tá pọ̀. Bá a ti ń pa kan nìkan ń rú ìgbẹ̀rin ọ̀tẹ̀ ni. Wọ́n ní bí ọ̀dẹ̀ ò bá dùn, bí ìgbẹ́ nílùú rí. Wọ́n sì ń bí kúlé ò bá pa ni, tòde ò lè pa ni. Ọ̀tá pọ̀, àánà sì mọ̀. Àwọn tí sì ń jẹ́ ọ̀tá ọba Gandhi tá a mọ̀, àwọn tí ì ṣe ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ló pọ̀ jù. Àjẹ́ndà yín àti gbogbo ète yín tẹ̀ ń dá lérí Ògbómọ̀ṣọ́ lòun ní jó wá sí ìmúṣẹ. Gbogbo ìmọ̀ràn, gbogbo ète yín lórí ọba jásí pé gbogbo nǹkan tí kò kan ọba tẹ̀ ń wí mọ́ Ọlọ́run, gbogbo ọ̀rọ̀ tí ò kan ọba tí ẹ̀ ń fi ń against wọn tẹ́ wá ń pariwo káàkiri lórí social media, gbogbo ẹni tẹ̀ ń síbẹ̀ Ọlọ́run mọ̀ yín, ó mọ̀ yín o, ó sì mèrò ọkàn yín. Gbogbo yín pátákẹ́ tó kù láyé, Ọlọ́run fi èrò ọkàn yín àti pílánì lórí ọba Gandhi yóò fi dá yín lẹ́jọ́. Ijó ẹkún tí ń sọ̀rọ̀ yín náà, tẹ́ ẹ ti ń ṣe gbogbo ọ̀tẹ̀ yìí, ọba yìí ò fijọ́ kan kó reply yín rí, kò dá yín lóhùn. Ṣíṣe ní iṣẹ́ lọ́ba ń wò yín, àmọ́ Ọlọ́run ọba tó ní ọba fúnra rẹ̀ mọ̀ bí ó ti sọ̀rọ̀ kó wá yín. Bàbá wa Gandhi, Ọlọ́run jẹ́ ṣubú. Ẹ ní ṣubú bàbá, ẹ ní ṣubú, ẹ̀mí yín ó sì gùn. Sì ní mòṣì mọ́. Ọba ti sọ bàbá wà ní ìlú ọba nísìnyí pẹ̀lú àwọn ìlú ọba tí wọ́n lọ yẹn náà, kò sí nǹkan kan ju pé wọ́n ò ṣe fàájì lọ, ibẹ̀ ni wọ́n kúkú gbé. Àmọ́ wọ́n lọ bí ìlú Ògbómọ̀ṣọ́ tún ṣe dáa. Gbogbo àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ní láárí tí wọ́n ò wálé mọ́, àbá sọ fún pé máa bọ̀ wálé, ẹ máa bọ̀ wálé, ẹ wá ilé làbọ̀ sí mi oko, ẹ wá dá nǹkan lẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́, ẹ wá jẹ́ ká gbé ìlú Ògbómọ̀ṣọ́ lárugẹ. Tí àbá ń bá káàkiri nìyẹn. Bàbá, Ọlọ́run bá mi sọ yín dé o, àti àlọ àti àbọ̀ yín, Ọlọ́run bá mi pa mọ́. Ọlọ́run ti sọ yín lọ, yóò wá sọ yín padà, yóò sọ yín padà. Láyọ̀ lẹ́ẹ̀bà wa, ìlú ò ní dàrú kẹ́ tó dé, wọn ò ní gbókùn tí náà padà wálé. Kó ọlá àwọn tó bá lè bá mi ṣe àmì ní comment section. Gbogbo owó tó bá ti nífẹ̀ẹ́ ọba, tó bá ti ń gbọ́ fídíò yìí, the next thing tó kọ́ sí ni pé bá ń ṣe àmì fún kábíyèsí. Pẹ̀tọ́ gbogbo àmì tá a ṣe fún kábíyèsí, ẹ ṣe àdúrà tá a ṣe fún kábíyèsí, ẹ ti ṣe àmì rẹ̀. Tọ́
mo kí gbogbo àwa tí à ń jẹ́ ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ láti àyín tó fi dé òkè òkun. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin nínú wa, mo kí àlùfáà nínú wa, mo kí pásítọ̀ nínú wa, mo kí oníṣẹ̀ṣe nínú wa. Íńtánítì àti ṣe náà nìyẹn. Àwa fẹ́ dá padà báwọn tàná ṣe ń lò. Àwọn ò ní ya òpònú ká jẹ́ kí ẹ̀sìn kó yí wa lórí. A ní jẹ́ kí ẹ̀sìn ó jẹ́ ká sọ ìfẹ́ nù. Humanity comes before religion. Mo wo kinní kan àwa àgbà Muhammad Jami àmì Ọlọ́run àfisọ ọlọ́wọ́ra ẹni tí ń wọ bàbá yẹn tó jẹ́ dírẹ́fà rẹ̀ Christian ni wọ́n. Ó sì ti ń lo bí ọdún 10 mọ́kànlá sìn tí ẹni yẹn ti ń wọ àmì Ọlọ́run. Àmì Ọlọ́run ò ní kò torí ẹ̀ kó ní kí ẹni yẹn ó di mùsùlùmí. Kò torí ẹ̀ síbẹ̀síbẹ̀ ní táà sí ń wí náà sí ń bẹ́ẹ̀ dàárọ̀ yìí sì ń gbádùn. Ó ti ṣe àìmọye oríire lẹ́yìn àmì Ọlọ́run. Kí wá dé táwa tẹ̀sìn tá a fẹ́ yà bí bá fẹ́ yà ń lu tiyín ẹ lọ yà l'Ógbómọ̀ṣọ́. We are one great nation. We are many but we are still one. Nation odidi nation kọ́ l'Ógbómọ̀ṣọ́. Ọkàn ń wò báwọn ni Ògbómọ̀ṣọ́ àga tí bàbá wa sọ ń jókòó léhùn àga tó wáyà mi àga tó tóbi tó kẹnu ni kì í ṣe àga tẹ́nìkan wọn fojú rí náà. Wọ́n kí gbogbo ẹ̀ mójú lówó ọkọ tẹ́ fojú tẹ́ àwọn ẹ̀yin tẹ́ bold tẹ́ fo ara hàn tẹ́ fojú hàn pé ọmọ ọkọ ni mí tẹ́ dúró tán pé a fẹ́ dúró fún bàbá ìlú wa ò gbọ́dọ̀ bàjẹ́. Gbogbo yín ni mo kí o. Mo kí ẹ̀yin tẹ́ ń fi àrísìkí yín ran ìlú lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń fi àrísìkí yín tẹ́ fi ran Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ pé báwo ò bá tiẹ̀ sí ń bẹ̀ á mọ̀ fárísìkí wa á mọ̀ àwọn tó wà lókè òkun gbogbo wọn ni wọ́n ń jẹ́ ká mọ̀ pé níbo ẹ̀gbin kan ò ní ta lu ọba Gandhi. Ọlápá ọba Gandhi ò mọ̀ yín o àmọ́ Ọlọ́run tó ní ọba Gandhi mọ̀ gbogbo yín. Gbogbo yín tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń ran ìlú lọ́wọ́ tí ẹ fẹ́ kábùkù ọkàn ìlú tó ń kálukú gbogbo ibi tó ń kálukú wá wà tá a ti ń ṣe òwò tá a ti ń Ọlọ́run ní jẹ́ ká Ọlọ́run ní jógbóná mọ́ wa. Gbogbo ojúlówó ọmọ ọkọ ni mo kí ráńpẹ́ wa ní golden sons and daughters of Ògbómọ̀ṣọ́. We really appreciate all of you for standing by the truth. Ètẹ́ ń dúró ti òdodo tẹ́ fi àbòsí kún. Ògbómọ̀ṣọ́ ó gbé gbogbo wa. Ọlọ́run tó ní Ògbómọ̀ṣọ́ yóò ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Mo kí gbogbo wa. Mo kí gbogbo àwa tí à ń ṣe mọ́ Ògbómọ̀ṣọ́. Tí wọ́n nífẹ̀ẹ́ ọba nípa pé wọn ò fẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú. Bàbá wa mi kan bẹ ní Àbújá. Ìfẹ́ dákọ̀ wọn ni tàbábọ̀ òwò tí ìfún yóò kí n dákọ̀ àwọn ni bí wọ́n nífẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ dé tí wọ́n sọpọ́ọ̀tì ọba dé. Bàbá yẹn ibi tí wọ́n lọ́run tún ní wọ́n dàgbà dé ojoojúmọ́ náà máa ń sẹ́ndì líǹkì sí mi pé o tún rí tẹ́lẹ̀ sọ nípa ọba Gandhi tó sọ yẹn ti ẹ̀ dá. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún wa ní pẹ̀tọ́ ẹ fi eléyìí ẹ tún fi tẹ̀síwájú láti máa jẹ́ káwọn ọmọ òdodo tún fún wa ní nǹkan. Gbogbo yín bẹ́ẹ̀ Jàfó bàbá Jàfó láti ìlú ńlá lọ́hùn. Gbogbo yín ni mo kí àti gbogbo àwọn tí tí já sí pé mi fẹ́ máa dárúkọ torí wọn ò gbà láìkí kí n máa sọ bẹ́ẹ̀ ni. Gbogbo yín ni mo kí gbogbo àwa tá a wà ní Nàìjíríà náà tá a dúró. Iná ò ní tó ọwọ́ wa. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ìlú kò ní dàrú. Mo kí gbogbo wa yányán. Ṣé rí n tó dàrú láyé nífẹ̀ẹ́? Ṣé rí ẹ̀sìn ọ̀tọ̀ ni o? Ẹ̀sìn bá ìfẹ́ ẹ̀sìn ó dé bá ìfẹ́ ni. Tí ìfẹ́ ò bá sí ẹ̀sìn ò ní ríbi dúró. Ẹ̀gbọ́n tí ìfẹ́ ò bá sí nílùú tí wọ́n gbé ẹ̀sìn wá ẹ̀sìn ó dàbí ìbọn bá ti ń jagun tọkàn ò bá balẹ̀ tí wọ́n lè gba ẹ̀sìn kan láàyè. Ìta àwọn sọ fún àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìyẹn especially àwọn mùsùlùmí tí mo jẹ́ kan nù wa. Ẹ já lọ pa ọ̀rọ̀ pé kíní kan ni ò dáa kíní kan ẹ fi yẹn lẹ̀. Humanity comes before religion. Peace come before àlàáfíà olówó kọ́ wá ná. Ẹ má ya nǹkan kan ẹ̀ lè yẹ anybody. Láti àánú wá tí wọ́n ti gbé Islam dé Kristẹni dé báwọn oníṣẹ̀ṣe ìbáwọn oníṣẹ̀ṣe yìí ni wọ́n fi àwọn àbáyé ni wọ́n fọmọ wọn lẹ̀ kí wọ́n lọ sí Islam kí wọ́n lọ sí Kristẹni.
wọ́n dẹ̀ ń ṣe náà oníkálukú wa là ń fi ìfẹ́ ṣe, à ń fi ìfẹ́ lò bọ̀ ni, kò dẹ̀ sógun, kò sí wàhálà, kò sọ́tẹ̀. Nígbà tẹ́ gbogbo dédé náà ni wàhálà dé. Gbàtẹ́ tó ẹ gbé gbogbo ẹ mọ́ sùn ẹ mọ́ tọ̀ dé náà ni wàhálà dé. Oníkálukú wa ń ra bí ọ̀tá ara wa. Gbogbo yẹn la fẹ́ nílùú wa yìí. Gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ẹ rí i pé mo kí brọ́dà mi olóríire bàbá research wọ́n ti jáde láàárọ̀ yìí láti mú warning wá. Ẹ bá dẹ̀ ti ń gbọ́ rédíò ẹ máa gbọ́ warning tán mú ẹ̀ kì í ṣeré, kò kì í ṣeré o. Gbogbo ẹ̀yin bloggers tó já sí pé ẹ ti fẹ́ sọ Ògbómọ̀ṣọ́, ẹ ti fẹ́ sọ di géèmù, ẹ ti fẹ́ sọ di ìtayín tí ẹ wá ní nǹkan kan míì mọ́. Bẹ́ẹ̀ tún wá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ náà, ẹlòmíì ò mọ fi style bu ọba, òmíì ní fi style wọ̀nù ọba. Gbogbo yín là ń wò yín. Àwọn tí ń wò yín tí wọn kì í sọ̀rọ̀ pọ̀ ju àwa tá à ń sọ̀rọ̀ lọ. Gbogbo wọn ni wọ́n dẹ̀ wá ṣe tán láti dìde. Àwọn tí ẹ mọ̀ ní amòfin bẹ́nu wọn, àwọn tí wọ́n mọ ibi tí òfin parí sí, táwọn ọmọ tí wọ́n fòfin gbéyàn, so mọ̀ pé wọ́n ti ń sọ yẹn péré ni pé ó ti tó gẹ́gẹ́ kálukú tọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ́ àti kọ́dà béèyàn bá jẹ́ àfáà mi náà tó wá sọ̀rọ̀ di blogger lórí ọ̀rọ̀ ọba Ghandi Ògbómọ̀ṣọ́ yìí náà. Especially baba mufti Olúwo atúnwọ̀ ní sà èyí sọ̀rọ̀ ebú bí tẹ́ bọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ dé ó tó tẹ́ bá tún jáde tẹ́ bá sọ̀rọ̀ sí ọba Ghandi. Àkọ́kọ́ ni pé àkọ́kọ́ jáde fún ẹ mọ̀ pé àkọ́kọ́ jáde fún lórí Facebook báyìí náà, àkọ́kọ́ fún ilé sí ẹ tún mọ́ wá retí lẹ́tà ẹ̀ẹ́dẹ̀gẹ́ ti tóun ẹ̀ tóbi ju òfin lọ. Bí tá a ti múra wọ yín dé, tá a múra yín dé, ẹ wà á rí i pé bí tá a plan fúnra yín dé, ibi tẹ́ ẹ rò ẹ bà wá ń bẹ̀. Tẹ́rù àwọn ohun tẹ́rù pẹ́ lè dé yẹn, àwọn tẹ́rù pẹ́ lè dé ẹ lè lọ ẹ lè pé yẹn tó bá ṣẹlẹ̀ tán kíní kan yẹn ẹ máa bá wá ń bẹ̀. Wọ́n ní ètẹ́ mú ọ̀rọ̀ yẹn mọ́nú tó. Ẹ̀kejì, ajá kàfílà ṣe rí ẹlòmíì ń bẹ tí bá ń ṣe nǹkan ayé òun á wò ní àwòsùnkún, ṣùgbọ́n tó pé tí ń ṣe yẹn torí tí ń rí ń bẹ̀ yóò mọ owó rẹ̀ láwòrẹ́ rìn. Ẹ ṣe fídíò ẹ ń ṣe fídíò yẹn ẹni tó bá lẹ́kọ̀ọ́ á ti rí ibi tẹ́ ẹ fi sí. Ìwádìí sì fi yé wa nígbà tẹ́ ẹ wá ṣe ìwádìí l'Ògbómọ̀ṣọ́. Ìwádìí fi yé wa pé nígbà tí wọ́n sọ Ògbómọ̀ṣọ́ ẹ lọ sí ọ̀dọ̀ kábíyèsí. Ẹ gba pocket money o. Ẹ lọ sí ilé ayé lára. Fídíò yẹn jọ́ yẹn náà mo ń gbọ́ fídíò yẹn. Wọ́n ń sọ fún yín jọ́ náà pé ṣé ẹ lè gbàdúrà gbogbo iṣẹ́ tí bàbá yín bá ṣe kẹ́nilẹ́ni ó ṣe kí ni kó jẹ ṣe bàbá yín. Ẹ dákẹ́. Wọ́n tún fi lọ̀ yín pé ṣé ẹ lè ṣàdúrà kí iṣẹ́ tẹ́ bá ṣe tẹ́ ẹ fọ àárọ̀ àtàlẹ́yìn sí kẹ́nilẹ́ni ṣe kí ni kó jẹ ṣe yín. Nítẹ̀ ń sọ fún jọ̀nà ní pé ṣé wọ́n lè pa ìmáàmù tọ́lé àtùkán pápọ̀ mọ́mọ́tọ́. Nítẹ̀ sọ fún jọ̀nà kọ́hún. Lẹ́yìn ìgbà tẹ́ kú ò nílé ayé lára gbogbo tẹ́ ó ṣẹlẹ̀ ń bẹ̀ lákúkú mọ̀. Tẹ́ sọra yín di tẹ́yìn náà wá sọra yín di pé ìtọ́lọ́hún tó ṣe fún yín tí ò wá tó yín mọ́. Torí tá a fẹ́ jẹ àti self interest yín ó wá mú ìmọ̀ sọ̀sọ́kúsọ. Ẹ wá ń sọ fún ìmáàmù ẹ̀yin lẹ́yìn ń sábà fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ apá ọ̀tá ò ní ká wọn. Gbogbo bá fẹ́ yọ wọ́n lóyè ìyẹn tó bá fẹ́ yọ wọ́n níbi tó bá tọ́ sí wọn. Bí tí ò bá kíní kalẹ̀ mọ́ Ọlọ́run kì í sálábòsí. Àyè tí ò bá tọ́ sí yàn tán bá ti yọ̀ yẹn ń bẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn kẹ́rin tí wọ́n tún yọ yẹn ó múra tí ò bá já sẹ́wọ̀n. Tán bá ti rí ẹni yẹn yọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá lọ tọ́lọ́run bá tún fi ìyà kún fún pé fún bó tiẹ̀ jókòó lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀. Gbogbo àwọn tí bá tún kún lọ́wọ́ gan oníkálùkù náà ló ní tí ó pín bẹ́ẹ̀. Àwọn tá à ń sọ̀rọ̀ yìí lójúmọ́ là ń gbá research ládẹ̀ ní evidence lọ́wọ́ láti jẹ́ ká mọ̀ pé ó tọ́lé lè ká tó ti pa jáde sọ̀rọ̀. Adẹ̀dún lórí ẹ̀ ni. Ìbẹnu àwọn tó jẹ́ èèyàn wa tó ń torí tá à ń ṣe tó dọ̀tá wa mọ́ kí wa mọ́. Kódà bí ẹ bá jẹ́ fámìlì mi tí mò ń ṣe yìí tí ó bá tẹ́ lọ́rùn bóyá kó múra rẹ̀. Ṣé wọn á torí pé mo fẹ́ báyé ṣe kí n tapasálẹ̀ kí àwọn ọmọ mi ni?
tí mo sọ pé tí mo ń ṣe yìí orí òdodo ni mo wà akọ́n wà síríkọ́n tí mo sì mọ̀ pé tí mo ń ṣe yìí ní tí mo mọ̀ ni mo ń sọ yìí tí ó sì kò rú mi lójú torí ẹ̀yin tẹ́ ń parọ́ tẹ́ ń sọ àbòsí náà mara yín mọ̀nà. nígbà tá a ti mọ̀ sòdodo tá a ti mọ̀ ṣe tá à ń ṣe yìí ẹlòmíì ò sọ fún wa pé kò rí náà rí wa rí ń bẹnu ẹbí wa jásí pé kò wá pé káàbọ̀ rí ṣùgbọ́n torí pẹ́lú mi náà ní self interest tó ní self interest ó wá ń pè ẹ máa pè wá pé mọ́ sọ tó ń sọ mọ́ kẹ́nìkan bá pè mí tó bá ní mọ́ ṣe tí mò ń ṣe mọ́ tí n bá tọ́pẹ́ ní sì lè fún lépè ni mo lè block nọ́mbà ẹ̀. ṣé àwọn Yorùbá ní bá sọ tó á kú bá sọ á kú ni ṣé ká mọ́ wá wò yín ràn kẹfì bàlú jẹ́ ni. èmi ń jáyà èmi ń bẹ̀rù ìfẹ́ sòótọ́ ọ̀rọ̀ ìwọ ń bẹ̀rù o fẹ́ sòótọ́ ọ̀rọ̀ àwọn èèyàn ń já ọ láyà kó mọ́ sòótọ́ ọ̀rọ̀ wọ́n ń dẹ́rù bà ọ́ pé mọ́ sòdodo wọ́n ń fi ikú dẹ́rù bà ọ́ wọ́n ń fi kíní kan dẹ́rù bà ọ́ àwọn kan sì ń jáde wọ́n ń ba ìlú yẹn jẹ́ ó dẹ̀ ń gba bíbàjẹ́ ẹ sì ní á dákẹ́. èbí tó kọ́ wá bá nínú fi dá sí ìgbà tí mi ò lówó lọ́wọ́ tí mi ò ní gáàjì ibi tí mo lè ṣe náà mo ń ṣe tí n bá lówó lọ́wọ́ ni mo fi ọba tó ní mi búra mo fi ọba tó ní mi tó lẹ́mìí mi búra sí tí n bá lówó lọ́wọ́ gan wàláhì tàláhì gbogbo àwọn tí ń ṣe wèrè ó ti mọ̀ àwa ṣe tán ni kí pé wọ́n wá àbí ọ̀rọ̀ pé àbí kíní kan ni ìjọ mo ti ń ṣe sẹ́rí kí n fà kánú bàmí sórí kí ló kọ ẹ̀ rí ni fóònù kan ṣoṣo tí fóònù kan yẹn ni mò ń lò tẹ́gbẹ́ tí n bá tó rí tọ́gbẹ́ fóònù mi bí pé méjì àbí mẹ́ta ni ẹ rí i pé bí ti mọ kọ́kọ́ mọ play orin àwọn orin kan fún yín ná àwọn kan tí mo play rẹ̀ fún yín ṣùgbọ́n lọ́wọ́ pé tó ní fóònù méjì ẹlòmíì tó bá fẹ́ ṣe nǹkan yóò kọ́ ò pé kó wọn kọ́ ni èmi tí wọ́n fẹ́ ṣe nǹkan tọ́lọ́ bá ti yọ̀ǹda fún mi gbogbo tí n bá ní nífi máa ṣe. wọ́n bá pè mí lólóòsì pé fóònù kan mò ń lò fóònù kan tí mò ń lò náà yàǹfààní tí mo fi ń ṣe yìí tọrọ tiẹ̀ mẹ́ta tó kó dání kó o lè fi ṣe tọ́ba rẹ̀ nìkan tó wá nígbò tọ́lọ́ ń fún ní boldness láti sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ má tún já da lẹ́kọ̀ọ́ kọ́ mọ́ sọ mọ́ tá a bá sọ ta ni ó sọ ìwọ ń bẹ̀rù èmi ń bẹ̀rù ta ni ó wà jáde. ekálukú ní bẹ̀rù àti sọ̀rọ̀ ekálukú ní bẹ̀rù àti jáde àwa bá tún jáde náà ẹ mọ̀ fún wa ń wọ́ ni kílẹ̀ ń fún wa ẹ ṣe fi wálẹ̀ kẹ́ ẹ fọba tó ní wákàlẹ̀ ká ohun tí ó ṣẹlẹ̀ bóyá wàhálà fẹ́ kú sí ìdí òótọ́ ni àbẹ́yìn lẹ́ padà jẹ̀bi lórí ọ̀tẹ̀ ń pa ẹlòmíì ò fẹ́ sóòótọ́ ó mọ òótọ́ ọ̀rọ̀ ó sì mọ̀rọ̀ ìwà ń ṣe nǹkan méjì ń bẹ́ẹ̀ náà bloggers yẹn jásí pé wọ́n mọ̀ pé táwọn ń ṣe yìí ẹlòmíì torí tí ó jẹ kò lè fi sẹ́rí kí ní tọ́rọ̀ bá ṣẹlẹ̀ gbà pé ẹnìkan gbọ́dọ̀ jẹ̀bi ẹnìkan ó jàre ni kí ni mo wá ṣe wá tí a kì í lè sọ fẹ́lẹ́ bí pẹ́lẹ́ bí ìwọ ló jẹ̀bi à ń wò pé ẹni tá fẹ́ sọ pé kó jẹ ẹni tá à ń sọ pé ó jẹ̀bi yẹn náà ó lè láǹfààní tó ṣe fún wa ni ó wà mọ́ torí ẹ̀ ó mọ̀ wá lọ ẹsẹ̀ mọ́ra wọn máa ní kìnì kan no ẹni bá jẹ̀bi jẹ́ kó yé pé lẹ́bi ni ọ́ ìwọ ló ṣe tí ọ̀dà ẹni bá jàre jẹ́ kó mọ̀ pé àrí ló jẹ́ tóun náà bá padà jẹ̀bi á fi yé pé n tó jẹ́lẹ́bi lélẹ̀ àmọ́ ìmọ̀ wa fẹsẹ̀ lọ ẹsẹ̀ torí ẹ̀ mo fi dúró lórí ọ̀rọ̀ ọba Gandhi ò jẹ̀bi ẹnì kankan níbi tí ń sì dúró sí mo dúró sí wọn. Mr. Kanmu àwọn mi dáadáa mo wà pẹ̀lú yín sà ẹ ṣeun wọn mi ṣá program yẹn síbi tó yẹ kẹ́ ṣe àrẹ sí. ẹni bá jẹ̀bi ní tó kó bá bloggers mi nìyẹn bloggers mi ti ń bọ́ ọ̀rọ̀ yìí bọ̀ ṣùgbọ́n nígbà tó yá àwọn padà wá rí i pé ṣekúṣẹ́ yẹ ni jẹ́ ká mọ lẹ́yìn tó dúró sí. èmi mọ̀ pé bàbá ọba Gandhi wàláhì tàláhì wọn ò lẹ́bi kankan tí wọ́n jẹ́ lórí ọ̀rọ̀ yìí kí ló wọn bá fi jẹ̀bi ṣé bàbá jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ mùsùlùmí ni sáwọn ni wọ́n bàbá ló pilẹ̀ wàhálà yìí ni bàbá Gandhi yẹn àbíjọ́ tí ẹ̀ ń fa wàhálà yẹn sí ọba wà ń bẹ ọba ti dé ọba wà ń bẹ ni ebe ẹ ti pèsè wàhálà fọba yẹn ẹ ti pèsè ẹ̀ka lẹ́kọ́ bó tó dé
ọba yìí bá wàhálà yín lẹ̀ nìmọ̀nà ọba yìí dẹ́ẹ̀dẹ́ kò tí ẹ̀ tí ìjó balance tẹ́fi lọ kó wàhálà yìí bá fúnra yín ó tún wá ṣe tó yẹ kó ṣe kò gbé ẹjọ́ fẹ́ nìkan dá kò ṣe gbé ó tún wà mutawasit ó wà láàrin pétọ̀ lágbájálọ̀ ẹ̀ ṣe báyìí ẹ̀yin náà ẹ̀ ṣe báyìí ẹ̀ tún wá ń bú ọba ẹ̀ tún wá ń dá lẹ́bi gbogbo ẹ̀ dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mọ́ sọ fún yín ẹ lè mọ́ lálẹ́ bá wọn torí alábòsí gbogbo yín tẹ̀ kàn ń bú ọba. alájà Kaola alábòsí ni yín o ẹ ti fi àbòsí kọ́lọ̀ yín o ẹ wá ń sọ fún wa pé ẹni bá pàdé ìmáàmù lójú ọ̀nà tí ó bá kí ìmáàmù kí ni ó ṣẹlẹ̀ náà kí ni ó ṣẹlẹ̀ náà ta ni ìmáàmù sójà nábì ni ìmáàmù ń bẹnu àwọn sọ̀hábà ni àwọn sọ̀hábà gan ara wọn tí wọ́n ń yọjú wọn pé wọ́n ṣe bákan ìmáàmù who is ìmáàmù ta ni ìmáàmù tó bá jẹ́ ìmáàmù sí gbogbo ẹ̀ ní kírun lẹ́yìn rẹ̀ ṣé gbogbo àbí tó máa ń jẹ́ ìmáàmù lẹ́nìkan sóun ni ó dájọ́ gbogbo wa ni àjọ tó wájú Ọlọ́run ni àtẹ̀mí àti ìmáàmù àjọ tó ní àjọ tó báyìí níwájú Ọlọ́run ló dájọ́ kó wá wọn bí ìmáàmù ò lè sọ fún mi pé gbogbo tí màá ní tí má pàdé mọ́ lójú ọtí màá kí ìmáàmù mo fi Muhammad sẹ̀rí Islam là ń ṣe ẹ̀sìn Ọlọ́run ni kì í ṣẹ̀sìn ayé tẹ́nìkan sọ pé òun lòun fẹ́ darí rẹ̀ ìmọ̀ fi ìmáàmù jẹ àpọ́nlé ni pé mọ́ lídìí wa ni. kéèyàn fi hàn jẹ́ aṣíwájú gbogbo wa ò lè já síwájú ni mọ́ lídìí wa kò sẹ́ni tí ò lè ṣe tí ò tọ́ aṣíwájú ò tọ́ sí wọ́n wá pé wọ́n náà àmọ́ wọ́n mọ́ lídìí wa tó nípa àfọkàn tán lídìí wa kì í dẹ́sẹ̀ pé ní tí mò ń ṣe lẹ́yìn rẹ̀ wọ́n gba tèmi àníyàn tèmi lọ́lọ́run ó lò kì í ṣe tọ́tọ́ tiẹ̀ mọ̀nà torí àbòsí ìjẹkújẹ ẹ̀ wá ń fún gbogbo ẹ̀ ń ṣe ẹni bá ṣe kinní kan ẹ̀ wá ń ṣàbòsí ẹ̀ sì lọ́ọ̀dọ́ ọba yẹn sọ́ba yẹn ò fún yín lówó Àyà Kaola Kàfílà ṣé kò mo bè lọ́wọ́ yín ni o ṣé kò fún yín ẹ sọ tàgbàǹgbà pé kábíyèsí nígbà tẹ́ lọ kò fún yín lówó mọ́tò owó epo ẹ búra fún gbogbo ayé wáyé tẹ́ gbà nígbà tẹ́ ń pẹ́ ṣàbòsí ẹ wá ń ṣàbòsí ẹ wá ń lórí Facebook orí kílókù ẹ̀yin ẹ wá ń wí wóróworó ẹ wá ń gbé ẹ wá ń sọ fún ìmáàmù ìmáàmù tá bàbá ìmáàmù Ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ ẹni tí ó bá pọ́n yín lé tá ń sọ fún ẹ bẹ́ẹ̀ àdìsí lẹ́sí ká pé ẹni tí ó bá pọ́n ìmáàmù lé Ọlọ́run fi yóò fi sí náà àtúnwá jẹ́ ni tó yẹ pé ibi tó wà yẹn ó jẹ́ ibi ẹ̀tọ́ rẹ̀ ọ̀rọ̀ tí yín bá máa fún yín díẹ̀díẹ̀ ni mi máa ń wò pé kí ẹ má máa rí àwọn àgbàlagbà fín especially èèyàn tó bá gbé ìmọ̀ iṣẹ́ ẹ̀sìn dání ṣùgbọ́n a ti ń padà rí pé ṣẹ́tẹ́ gbé dání àbòsílẹ̀ fi ń ṣe Ọlọ́run náà sì fábòsí Ọlọ́run ti ẹ̀kọ́ àbòsí wọn ní kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe nǹkan ọ̀kan ni ò lè ṣe Ọlọ́run ò lè ṣe gbogbo nǹkan Ọlọ́run lè ṣe gbogbo nǹkan yẹn ló lè ṣe Ọlọ́run lè pààyàn ó lè múyàn Ọlọ́run lè tẹ̀yàn rì Ọlọ́run lè fàyàn lọ́wọ́ sókè ó lè fàyàn wálẹ̀ Ọlọ́run kò sí tọ́lọ́run lè ṣe nǹkan ọ̀kan ni ò lè ṣe òun olóhùn ò ní ṣe oná làbòsí kò ní gbé láyéláyé kó gbé ẹ̀bi fẹ́ni tó láàrin kò ní láyé kó gbé àrífẹ́ tó lẹ̀bi kọ́tà báwọn adájọ́ ayé bá dáa tí wọ́n bá ń gbé ẹ̀bi fáláre tí wọ́n ń gbàdé fẹ́ lẹ́bi Ọlọ́run bá tó ní ẹjọ́ fún rẹ̀ tó ń mẹjọ́ yóò padà tún dá. I tell you àwọn jẹ́ kí n sọ fún yín gbogbo èèyàn wa ṣe rí ojú tẹ̀ fi ń wo ẹlòmíì ó ní jẹ́ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ sí pé lábájá ìbá àfáà ni tó bá ti wá wí tí ọ̀dà àmọ́ wá fẹ́ máa ń fi àpọ́nlé ìjà àfàrà rẹ̀ wọ́ àbí àlùkùránì ti ń bẹ lára rẹ̀ ẹ filẹ̀ o irọ́ ni o ẹ má ṣe bẹ́ẹ̀ o bí àfáà kan bá ṣe wèrè ẹ ṣe jẹ́ kó mọ̀ pé ń tọ́ sọ ọ̀dà ẹ wá àfáà náà ti ń bá ọba ti ń bú ọba ṣé àfáà kan náà tó bá mọ Ọlọ́run ṣé máa ń bú ọba ṣé máa ń gbé àrífẹ́lẹ́bì ṣé kí wọn kì í ṣèwádìí ọ̀rọ̀ kan tó máa bú kan tó máa wí wóróworó ẹ wá àfáà yẹn
tí àáfàá kan bá ṣe tí ó bá rí pé sọ tí ò da ẹ kọ́ gbèjà àáfàá rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan náà ní tó sọ ẹ tìtì ẹ̀ pín tó sọ yóò da ìtì ń ba ayé jẹ́ nìyẹn náà èmi ò fẹ́ wí wo ò fẹ́ wí àwa fi àwọn tí ń bà á jẹ́ lé àwọn òun ràn wọ́n wá ń ba ayé jẹ́ lọ wọ́n sì ń bà á jẹ́ mọ́ wa lọ́wọ́ ṣé ó di jọ́ tó bá bàjẹ́ tán àwọn táwa jáde wá tó wá ń sọ̀rọ̀ tá a sì bèrè kọ́ bọ̀ lọ́wọ́ ẹnìkan kan nú yín ẹ tún wọn wá bú wa ẹlòmíì ò bú yàn lórí nǹkan tó mọ̀ lódodo ẹlòmíì ò tún máa wọ́ọ̀nù yàn èmi dẹ̀ sọ fún yín tẹ́ ẹ bá ń wọ́ọ̀nù àwọn èèyàn tẹ́ ẹ ń halẹ̀ mọ́ yàn kì í ṣe mi wàláì kì í ṣe mi tọ́rọ́bá tó ní mí ló jẹ́ kí n mọ̀ pé kì í ṣerú èmi alayna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil ayati dunya wa fil akhirah àwọn àwọn ní la tabdila li kalimatillah nígbà tí n bá ti wí wòròwòrò tí n fi kún ọ̀rọ̀ Ọlọ́run tí sì yọ kúrò ńbẹ̀ ẹ̀yin tẹ́ ń parọ́ lọ́rọ̀ lẹ́yìn ẹ̀yin tẹ́ ń parọ́ yìí ẹ̀yin lẹ́yìn ṣàbòsí Ọlọ́run bá tó níyìn kẹ́nìkan sọ fún wa kó jáde kó sọ ẹ̀bi ọba Ghandi fún wa ọba Ghandi ọjọ́ ìmáàmù kọ́mọ́nìkọ́mọ́ ṣe ìmáàmù mọ́ ọba Ghandi kò yọ ìmọ̀ bàbá ò yọ ìmáàmù kọ́mọ́ ṣe ìmáàmù mọ́ bẹ́ẹ̀ dé mọ́sáàsì ńjọ́ jímọ̀ ìmáàmù náà lẹ́bàá ń bẹ̀ kí lẹ̀ ń bú ọba Ghandi fún kí lẹ̀ ń bẹ̀ wọ́n fún ẹ̀ ń bẹ̀ wọ́n níbi àbòsí sáwọn ni wọ́n ń dà lúrú ni sáwọn ni wọ́n ní ẹ mọ́ jà sí àwọn ni wọ́n dàrọ́ lẹ̀ ni ẹjọ́ wọn ni wọ́n ti dá tẹ́ ń bú wọn ṣùgbọ́n a ti rí i pé èyí sọmọ ẹnu ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ kì í ṣe ọmọ ẹnu ìbáwílẹ̀ nídìí pẹ̀lú òfin tó máa fi ọ̀rọ̀ yìí dá èmi àròsọ́fí wàláì tàláì ẹ pé àbí òfin yẹn gbogbo alámọ̀ ọ̀nà tá lè gbà múra wa àyà kàwọ́là ẹ lè fàbò sílẹ̀ àwọn yẹn ń wò yín o àwọn yẹn ń pè mí dáadáa láwọn tó jẹ́ kìrìsìtẹ́nì wọ́n ti rí pálábò sí ni yín wàláì tàláì gbogbo tẹ̀ ń ṣe yẹn torí pé ẹ ti mọ fact ẹ lọ sí ilé ayélujára ẹ mọ fact ẹ lọ sọ́dọ̀ kábíyèsí ẹ mọ fact àmọ́ tá bá wá wo àníyàn yín wò ẹ lẹ̀ ń gbè lẹ́yìn ọmọ yàrá nínú ìsìláàmù ni o pé ìsìláàmù ṣé ìsìláàmù ń kọ́ wa pé gbogbo ẹni tó bá bóyá bá ti jẹ́ ìsìláàmù kó bá máa wá pààyàn náà ká máa wò ó ràn ká máa gbè lẹ́yìn rẹ̀ kó máa bà nǹkan jẹ́ ìsìláàmù ń kọ́ ká máa wò lẹ́yìn rẹ̀ ibo lẹ ti rí àdìsá náà Muhammad olùsọ fún yín gbogbo tànàbì tẹ gbọ́ èwo lẹ kọ́ sí lára náà Muhammad torí ọba fẹ́ sọ nísìnyẹn ni pé kọ́ sí ànábì ẹ fi wàjọ ibo lẹ ti fi wàjọ ànábì gan aspect wo lẹ ti fi wàjọ ànábì. àmọ́ a sọ fún à ń bẹ Ọlọ́run kọ́lọ́run kó foríjì yín o torí tó bá foríjì yín bóyá ní èmi ní ìlera àánú Ọlọ́run torí máa ń fọ́ mi tẹ́ bá ti ń sọ̀rọ̀ ọba yẹn sọ́ba yọ ìmáàmù ni ṣé ọba ló gbé ẹjọ́ lọ sí kóòtù ni lójúmọ́ là ń ké fún yín ẹ jẹ́ kó rí wa ó pè ẹ má jà torí pé self interest wa ká torí pé kinní kan ká máa wí ní tí ó yẹ ká wí ká má torí pé ọba yẹn jẹ́ kìrìsìtẹ́nì ọba jẹ́ kìrìsìtẹ́nì ò kan Ọlọ́run tó bá kan Ọlọ́run Ọlọ́run ní jó débẹ̀ mọ̀nà ṣùgbọ́n èròǹgbà ẹ̀yin èèyàn kò jọ tọlọ́run Allahu muqaddar wa nasu mushabbab ẹ̀yin èèyàn lẹ́mọ̀ pé báyìí ló ṣe kí n ṣe Ọlọ́run ní máa ń kọ kádàrá nǹkan àwọn èèyàn kan ṣe sábàbí lásán ni Ọlọ́run ló fi ọba Ghandi jẹ àwa yìí kàn jẹ́ sábàbí ọba yẹn ti wà níbi tó wà Ọlọ́run ló pè pé àsìkò tó máa lọ jẹ́ Ọlọ́run sì àṣọ rẹ̀ pé wọ́n ló débẹ̀ ṣé ẹ mọ iye àwọn èèyàn tí wọ́n jọ dù ṣé ẹ mọ iye àwọn èèyàn tí wọ́n jọ gba fọ́ọ̀mù ọba yìí ṣé ẹ mọ iye àwọn èèyàn tí wọ́n jọ stand Ọlọ́run wá mú ọba yẹn nìkan nínú àwọn tí wọ́n jọ dù ọba yẹn tí wọ́n jọ mú nílé ọba mùsùlùmí pọ̀ nínú wọn ọba yìí fẹ́ẹ́ nìkan ni kìrìsìtẹ́nì bẹnu wọn Ọlọ́run wá gbé fún ọba yìí ṣé kò rí pé kìrìsìtẹ́nì kò tó gbé fún torí mọ́sọ̀fẹ́ yẹn mùsùlùmí ẹ̀yin àfà àti mùsùlùmí tẹ̀ ń bú ọba yìí ẹ ti mọ̀ kọ́ba ò jẹ̀bi àmọ́ ẹ ti fẹ́ fi ẹ̀sìn bọ́ torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì
tẹ́ mọ̀ wá wí máa pe ọba lọ́ba kèfèrí ẹ mọ̀ pé ọba ní ẹ máa sọ pé Pastor Gandhi gbogbo yìí tẹ́ ń wí bẹ́ẹ̀ ẹ̀ ń ṣèyàn rí fa tẹ́ ẹ̀ bá sì jáwọ́ ẹ̀ lè síra láyọ̀ wàlá ìtàjà tó gbé ẹ̀ ń yí sí ọlọ́run ọba nìyẹn látẹ̀bùdí ìlàlẹ̀ kẹ́lìmọ̀tìlá ẹ mú iṣẹ́ ọlọ́run ẹ̀ ń yí ẹ má yí mọ́ mo ń ṣàrọ̀ nàìjíríà tí ó sà àgírí tó mà ẹ ṣe ẹkú sẹ́ẹ̀lù ìlú àgbèwà ẹ má yí mọ́ torí pé jẹ́ kìrìsìtẹ́nì ni tí a bá wo because tí èèyàn bá sọ̀rọ̀ yìí kalẹ̀ fọlọ́gbọ́n fọlóye bí ọ̀rọ̀ yìí ti ń rìn bọ̀ wá from the beginning of the source from the beginning of these issues kò síbi kankan tí ọba yìí tó ti lẹ́bi I can say it in anywhere tí n bá kú gan tí òkú bá máa ń sọ̀rọ̀ òkú yóò tún máa sọ fún yín pé les ní àlọ́ba yẹn ò lẹ́bi déwájú Ọlọ́run ti sọ ìwọ tó wá ń bẹ ọba ẹ̀yin tẹ́ ń bú ọba ẹ mú ẹ̀bi ọba wá ṣé ọba ló gbé ìmáàmù ló lọ kóòtù ni ṣé ọba ní kí wọ́n mọ̀ kí ní mọ́ṣáláṣí mọ́ nǹkan ọ̀kan tí most of yín sì tún ń wí ni pé ọba yẹn ìmáàmù mi ọba yẹn ìmáàmù ààfin ṣé wọn náà láàfà àtọ̀dọ̀ tẹ́ ti ń ṣàdúrà fún àbí tí àáfà kan bá lóun ṣàdúrà fún ọmọ ò ní yan àáfà mi ni ṣé àgbádùn ni ẹ̀yin tẹ́ ń bú ọba ṣe ya wèrè ni ẹ̀yin tẹ́ ń rọ́ba fín ṣe é ṣí èrè ni sórí yín pé sá ṣe é ronú ọlọ́run ṣe é lọ́lọ́run gan ṣe é mọ́ ọlọ́run gan ṣá èèyàn ń sọ fọ́ba yìí pé ọba kọ́ ló fòun jẹ ọba ò sì lè pàṣẹ fóun tí ń jásí pé òun ò ní kankan bá ọba ṣe mọ́ ọba dẹ̀ tún nídìí àwọn mùsùlùmí inú ìṣèjọba rẹ̀ torí bí ọba ṣe bí ìmáàmù ti sọ fọba pé kì í ṣe ọba ò láṣẹ lórí òun yẹn tí ọba fi bẹ́ẹ̀ lẹ̀ tí ó pè mùsùlùmí dá sọ̀rọ̀ mọ́ ẹ̀yin ìyọ̀tá yìí náà lẹ́ẹ̀padà jáde pé ọba yẹn o kò bá mùsùlùmí ṣe o ó pa mùsùlùmí tí o ó tún wá òpera náà ẹja yẹn ẹlòmíì ó tún wá yẹn ẹlòmíì pé kó máa jẹ́ ìmáàmù ààfin ló tún pé ọba ò ní ìmáàmù lu o tẹ́ ẹ̀ bá ya kílẹ̀ wá ń mú ọba tẹ́ ẹ̀ ń mú ọba fúnfún. ọba ò pé ní ìmáàmù lu ìmáàmù ààfin tí ó máa ṣàdúrà fáwọn ọba dẹ̀ sọ pé ìmáàmù tọ́lá ò lè ṣàdúrà kò lè àwọn lè wà lẹ́yìn kò lè ṣàdúrà fáwọn ọmọ lọ́ba sọ yẹn kí lẹ ṣe respect tó wá síwọ náà lè gbà kó o má jọ bó o ti jọba yìí náà bó o ti jẹ ọba yìí náà tó jẹ́ pé inú ilé yín náà wọn ò mọ̀ ọ́ gan ọ̀hán inú ilé yín gan wọn ò mọ̀ ọ́ gan o ò lè lọ́rọ̀ dé kán pè ọ́ sí ṣé o lè gbà ẹni tó jẹ́ pé ń jẹ́ kó yẹ pé òwò àti àwọn ọjọ́ wà kó máa ṣàdúrà fún ẹ kó máa ṣàmì ni abẹ́gbọ́n tá ní Muhammad sọ ni ó ní àdúwáhù bayna al-ma'bu bayna mustajabu ọlọ́run ní àdúrà táwọn olólùfẹ́ bá ṣe fúnra wọn lòun mọ́ gbà ẹ̀yin múfùtì ṣé ẹ̀ àdìsí yẹn ẹ̀ mọ́ ẹ̀ ké gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀yin wèrè tẹ́ ń bu ọba tẹ́ni ọba ṣe lè yẹ ìmáàmù mi sádìsí yẹn torí ẹni bá wò yín yóò rò pé bóyá ìsìláàmù lẹ́ ń ṣe ẹ̀ ṣe ìsìláàmù kọ́ lẹ́ ń gbèjà ẹ̀ ń lò fẹ́nu ni ẹ̀ ti ní plan fúnlẹ̀ Yorùbá generally èmi sì mọ̀ pé tẹ́ ń ṣe yìí fógúnmọ̀ṣọ́ yìí tí àwọn ará àta náà ò bá kún Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ kí wọ́n dẹ́kun yín ẹ̀ padà délùú tiwọn náà tó dá mọ́tájẹ́ tí ànábì ní àdúà ó mú sọ fún àwọn kírísítẹ́nì pé gbogbo àwọn tí ń ṣe ohun ẹ má sọ pé ẹ má fi ìsìláàmù kùnkùn àwọn ń ṣe tí wọ́n ní mo sọ fún yàn pé humanity ọ̀tọ̀ personality ọ̀tọ̀ ṣé ẹlòmíì ń bẹ jásí pé bọ́lọ̀ ń ti ṣe dáa bọ́lọ̀ ń ṣe dáa ẹ̀sìn yẹn kò kápá dídá tọ́lọ́run dá kó fi change báwo lẹni tó já àfà tí ó jáde tí ó mọ̀ ṣépè fọ́ba hello baba Isaac mo kí sir thank you very much ẹ kú iṣẹ́
gbogbo àwọn àbá lóríire yìí lẹ ti fi ẹ ti àwọn tí wọ́n sọ fáàtì gbogbo ẹ ti frustrate wọn tán ẹ ti dà wọ́n láàmú tán ẹ ti gbé ẹlòmíì lórí pé ń sọ fact ká máa parọ́ ni gbogbo akọ́lá máa parọ́ fa gbogbo akọ́lá gbè lẹ́yìn irọ́ gbogbo akọ́lá bẹ̀rù tẹ́ fi wá ṣe lórí irọ́ eré mi tí mo sọ̀rọ̀ ní ìsirá nísìn ní láyé sọ̀rọ̀ láyé kọ́lá jẹun kò sí mú lè rìn tí wọn ò sì bí kankan dánú yín tí ó sọ fún mi pé mo ti fẹ́ rìn àwọn níjọ́ tí wọ́n àwọn olóríire tv náà níjọ́ tí wọ́n lẹ tẹ́ ti ń ṣe sẹ́ni eré kọ́ dákẹ́ kò lè dákẹ́ torí ọba tó rán níṣẹ́ ó ti dúró tì í nígbà tí ó fìfẹ́nu ṣe kò torí pé nìkan fẹ́ fún lówó ṣe gbogbo téèyàn bá ń ṣe torí pé kán lè fún mi ní nǹkan lè bọ̀rọ̀ mọ́ làbọ̀ gbogbo wa tá à ń ṣe yìí ń ta bá rí ń bẹ̀ bónọ́ọ̀sì ní fún wa bí yẹn fún mi lówó káàdì bónọ́ọ̀sì ni Mr. Stephen ọ̀gá mi sà bàbá wa my press bukinza gbogbo táwọn èèyàn padà ń fún wa nígbà tá à ń ṣe kínní à ń bí bónọ́ọ̀sì pé ní plan ni irú èmi nísìn báyìí nísìn wallahi tallahi ọlọ́run aláàánú ń gbọ́ mo fọ́nà mo tó ní búra sí níjọ́ mo bẹ̀rẹ̀ ẹlòmíì ò pé kí n kọ́kọ́ ní flashlight ó fẹ́ prepare fún un bá ṣe ti ń wá flashlight ring light jáde ti ń wá káàkiri microphone èmi ò I just pick my phone kódà ọwọ́ ni mo gbé fóònù sí ọwọ́ ni máa ń gbé sí I don't have any camera standing. Lórí I didn't plan for pé kinní kan mo ń ṣe tọ́lọ́run bá fi yé mi pé ọlọ́run jẹ́ kí n mọ̀ pé ọba Gandhi yìí o mẹ̀sáyà kan nílẹ̀ Yorùbá èyí tẹ́ ń pe ìmáàmù kan nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ mọ ọlọ́run ẹ̀ mọ túmọ̀ tẹ́ ń wí. wàhálà bó ti yẹ olórí bó ti rí nìyẹn àsìkò la máa mùsùlùmí sẹ́rí gbogbo àwọn tẹ́ ń wò yẹn ẹ̀yin kírísítẹ́nì ẹ̀yin ìṣẹ̀ṣe tẹ́ ń wò tí wọ́n ń bú ọba yẹn wàláhì tàláhì wọn kì í ṣe ọmọlẹ́yìn ànábì ẹ jẹ́ kí wọ́n kà tànábì fún yín kódà gbogbo ohun tí ànábì gan kọ́ wa tọ́lọ́run gan kọ́ wa gangan ẹ̀yin yìí náà lè jẹ́ kí wọ́n máa rí mùsùlùmí bí ẹ̀sìn jàgídíjàgan torí tí ọlọ́run ò kọ́ yín torí táwọn Muhammad tí ò ní ká ṣe tẹ̀ ń ṣe àwọn èèyàn ti wá bílí pé ẹ̀sìn ló kọ́ wa ní èdèrèdè ìsìláàmù lẹ́mí náà sáà ń ṣe sẹ́rẹ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí tẹ́fì mọ̀ pé ẹ̀sìn kọ́ ló kọ́ wa ìsìláàmù tẹ́mi ń ṣe làwọn náà ń ṣe o bọ́lọ́run ti dá àwọn làwọn ti ń ṣe o gbogbo àwọn tí wọ́n ń dà lóru bọ́lọ́run ti dá àwọn tí wọ́n ń ṣe yẹn bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan ti ń sọ tọrọ tí wọ́n wá halẹ̀ mọ́ tó wá gbẹnu lọ a jẹ́ pé òun náà ní nǹkan kan behind it. sẹ́rí kí n tó lọ máà tí mo fi fọ́tò ẹ̀sẹ̀gbẹ́ kan yìí tó wà níwájú káwọ́là yìí tó ka ọ̀tọ̀ọ̀tọ̀ máà yìí tẹ́ ẹ bá rí ẹ bá mi kìlọ̀ fún ó ṣe ìwì kan bí ìbáṣepáàrí fín náà kí ló kàn ọ́ èwo ní ọ̀tẹ̀ l'Ógbómọ̀ṣọ́ èwo ní ọ̀tẹ̀ ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ṣé wọn là ń dìtì ara wa ni. wèrè omi inú yín wèrè mi inú yín ẹlẹ́ ń fẹ́ máa gbè lẹ́yìn ọba ẹ wá advice ọba irú advice wo ni irú eléyìí ń fún ọba ló ń sọ fún ọba wa wípé kí ọba ó rántí ní ìjọ tí wọ́n lọ wájú mọ́ṣáláṣí báwọn mùsùlùmí ṣe ké lé wọn lórí ń jásí pé tí wọ́n bá yọ ìmáàmù yẹn ọba inú iye ọba 60% 6.5% ara bọ́ọ̀lù lọ ó ní kúure fún tó wíwọ̀n ọlọ́run fa iye aṣọ ara rẹ̀ yóò fàyà fún tó wíwọ̀n òun sọ fún ọba pé aṣọ yìí ọbọ ọlọ́run yóò lọ́pọ̀ so ó yá wèrè ni mò ń gbọ́ kíní yẹn lánàá ó dẹ̀ kí n sọmọ Ògbómọ̀ṣọ́ mò ń gbọ́ nǹkan tó ṣe yẹ mò ń gbọ́ bẹ́ẹ̀ ló ń sọ fáwọn rọ́bìtà pé àwọn rọ́bìtà tí wọ́n ń wá náà tí gbogbo yín bú wọn sí wọ́n ti dájọ́ ni
ẹlẹ́mọ̀ pé àwọn kinní yìí ọ̀tá Ọlọ́run yanyan ni wọ́n. Gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n wòròwòrò yẹn ewé lẹ́yìn náà àfàwà bọ́bọ́ ìtọ́wọ́ agbádá òsì wọ́n sọ fún ọba òun kìlọ̀ fún ọba òun kọ́ba ní tí ó ṣe. Gbogbo àwa yìí gan bá a ti láàjọ òun sọ gbọ́dọ̀ àkọ́gbá ẹnu wa kákọ́ ọba ní tí ó ṣe. Ta ni wá sáwà la fi jẹ ni Ọlọ́run tó ní lọ́dọ̀ tó fi ọba jẹ ní òfun ní ìdáyà. Ọlọ́run ni ó máa kọ́ bí ó ti tòlú. Ló wá ń sọ fún ọba nínú ewì rẹ̀ àwọn tí wọ́n hó lé ọba lórí lánàá ẹ máa wo gbẹ̀yìn wọn. Àwọn tí wọ́n hó lọ́ba tí wọ́n sọ yẹn pé kí ọba rántí o bí wọ́n hó lé wọn lórí ni o yóò bá ẹnu ẹ fún tó wí nǹkan pò tó wí pé ẹsẹ̀ tí wọ́n hó lé lóyún lórí ẹ̀yin ọmọ àlìjátijàti yìí àtòkò wa balẹ̀ jẹ́ ìyìndẹ̀ bá yín wí omi inú yín ò ríṣẹ́ ṣe rí rọ́rọ̀ sọ mọ́ ẹ wá ń fi ọba kọ̀rọ̀ sọ ẹ wá ń fi ọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ kọ̀rọ̀ sọ. Mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí ọba tó ní mí sí tó ní mí búra tó bá pé èmi yìí àròsọ́fí Abdulsalami ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi yìí nígbà tí mo pilẹ̀ pé mo fẹ́ ṣe nǹkan yìí tí n bá plan pé mo fẹ́ fi hàn ní èmi nu Ọlọ́run pé mi fẹ́ fi hàn fún kíni èmi ń bá yín fa ọ̀rọ̀ tí bí ti bá yín fà torí pé ẹ lè tán bí ti bá yín fà nù kálíkà wọn fi dé kọ́lá mi ò fún ìwà kọ́bọ́ orí mi ìwà kọ́bọ́ orí mi kọ́bọ́ mọ̀ mi I don't even look for it kọ́kọ́ I'm not waiting for that. Èmi inú ẹlòmíì gan ó kàn wò pé mò ń ṣe live ẹlòmíì ò mọ tí plan mi you can be seeing me doing it. So ìjà sí pé wọ ọ̀kan òun ò lè kódà gan bí ọmọ ìyá mi bá ní tí mò ń ṣe yìí ká tó wá bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ tọ́lọ́run fún ìyá tèmi tí wọ́n tájọ jáde gbogbo wọn pátá olóríire ni wọ́n ẹ̀jẹ̀ kánà nínú ọdún gbogbo wa kò sọ́mọ olórí ibú náà mọ ìyá tèmi wàláì tàláì kò sọ́mọ ìyá mi kan tó pè mí pé tó ní mọ́ sọ òdodo mọ́ torí pé òdodo wọn fi bí gbogbo wa òdodo náà fi bí wa àwọn táwọn ní èmi ẹ̀jẹ̀ tí ń bẹ̀rẹ̀ ara wọn ẹ̀jẹ̀ fact ni ẹ̀jẹ̀ tí ò gba nonsense ẹni bá mọ̀ mí l'Ógbómọ̀ṣọ́ dáadáa lọ bèrè dáadáa gbogbo àwọn tí ń jẹ́ man o war l'Ógbómọ̀ṣọ́ bèrè mi sheriff guard bèrè mi gbogbo tí ń jẹ́ paramilitary bèrè mi lọ́wọ́ wọn àwa ti ń voluntary ara wa fún peace torí ìyànjẹ ti pẹ́ àgbẹ̀ kékeré mi ni voluntarily èmi mo mọ̀ ṣe nǹkan láti fi dẹ́kun ìmọ̀ yanijẹni kì í ṣe pé láti ṣe kinní kan I joined that paramilitary nígbà yẹn kò sí nǹkan kan ju pé láti fi máa kọ ìyànjẹ lọ àti ibẹ̀ láti lọ àìmọye àti ibẹ̀ láti ṣe àìmọye orí àti ibẹ̀ láti lọ́lọ́run ti connect wa gọ́vnà Ṣèyí Mákindé mo gba slot lọ́wọ́ ẹ̀ rí tán fún mi slot rí lórí pé àwa dúró lọ́ntúlì pé à ń tẹ̀lé òdodo àìmọye bẹ́ẹ̀ àfi tó wáyé pé bóyá òdodo tá à ń sọ yìí àwa ní kinní kan tá fẹ́ gbà ń bẹ̀ lókù bá ti dúró de ọba yìí tá a dúró ti ọba yìí tá à ń sòtọ̀rọ̀ yìí tá à ń retí kinní kan lókù òun lẹ́nìkan ó lóun ó ṣe wèrè sí wa òun ni ó wàá gẹ̀ẹ́tì wa kò possible wọ́n ní mo sọ̀rọ̀ kò gbèmí ọlọ́wọ́ kankan kan ọlọ́wọ́ kankan nù ni ẹ bá kìlọ̀ fún ọ̀bọ tó dé fìlà yìí àtàlẹ́jà káwọ́là especially bò tó wagbádá yìí tó ń kéwì tó palẹ̀ kéwì má kéwì tí ó jásí pé ó ké tán táwọn tó ní ọ́ tí wọ́n mọ̀ padà wò pé a sì bímọ kan rí o. àwọn tí wọ́n lè jẹ́ kọ́ọ̀sì oní àjọ sheriff guard kò sẹ́ni tí ò mọ èmi ààrẹ ń ṣe nǹkan à ń ṣe ọ̀rọ̀ ìlú mo ti ń ṣe ọ̀rọ̀ ìlú láti kékeré voluntarily gbogbo àwọn tó bí lọ́mọ mi bíbí kan máa ń dàrú àwọn lọ bẹ̀ láì sọ pé nǹkan fẹ́ fún wa lówó voluntarily
à ń fìyà jẹra wa voluntarily láti ìyìnṣẹ́ máa ń sọ́fà ara mi náà. So eléyìí ni ìkànnì máa fi dẹ́rù bà èmi kì í ṣe èmi. Àmọ́ ẹ kìlọ̀ ẹ máa bí ẹ kìlọ̀ fún mo kéré sójú o, àmọ́ ọba tí ń bẹ́nu mi jù mí lọ o, ọba tí sì ń bẹ́nu mi náà jù wọ́ lọ, wọ́n tó fẹ́ wọ̀nù mi. Ẹ kìlọ̀ fún kó dákẹ́ dáta ní lákẹ́ lọ́ọ̀gbà tẹ́ ẹ̀ bá ti dákẹ́ yé máa rí tẹ́lẹ̀ yé máa bú ọba tí jọ́ pé kéwú tẹ́ yìí lọ ké ẹ̀sìn tẹ́sìn kẹ́ máa bú ọba ni. àwọn òkèyùn kéwú tèmi wá ké ni pé tí a bá ti ń bú ọba kí n máa jẹ́ kó yé pé ìtàn ń bú ọba yẹn ẹ̀ gbádùn ọlọ́run lẹ́ gbádùn. Ṣé ẹ̀yin náà ṣe wá sí pé ẹ má rí ọba fín, ẹ má sọ pé tọ̀ àti Allaha wa àti Rasula wa ulul amri minkum ayá kàfílà kí tọ́ka ké àdìsí yóò ké pé ẹ tẹ̀lé ọlọ́run àfàlẹ́ wọn ni àti Allah ẹ tẹ̀lé ọlọ́run wà àti Rasul ẹ tẹ̀lé òjíṣẹ́ wà ulul amri minkum àtàwọn tàbíjì aṣíwájú nínú yín. Number 1 aṣíwájú òun lọ́ba. Ọba tí ń bẹ ká tó máa rí ààrẹ orílẹ̀-èdè, ká tó máa rí governors, ọba tí ń bẹ àwọn ọba ni àwọn ni first citizens, àwọn ọba ni wọ́n ti ń kọ́kọ́ ń ṣèlú. Ọlọ́run ní ẹ tẹ̀lé mi, ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́, ẹ tẹ̀lé àwọn aṣíwájú láàrin yín. Àmọ́ tẹ́ ń wá ń kà owó tẹ́ ń sọ fáwọn èèyàn yẹn gbogbo yín torí pé bọ̀ tó kéwì náà mo rí pé òun náà kéwù díẹ̀ kéwù lẹ ké ẹ̀ ké làákàyè ẹ̀ ké ọlọ́run bẹ́ẹ̀ bá ké ọlọ́run ni ẹ mọ̀ wípé ọlọ́run gan sọnù Kùránù. Ọlọ́run ló bú yín ló ní á bú yín, ọlọ́run ló bú yín òun ló fún olórí yín olórí yín ò pé ẹ gbọ́dọ̀ ọlọ́run sọnù Kùránù ni. Ó ní atamuruna nasa bilibirri wa tansawna anfusakum wa antum tatluna alkitaba afala taqiluna. Ọlọ́run ló lórí yín ò pé kì í ṣe mi mo so tẹ́yin bá ń bú ọba tẹ́yin láwọn aṣíwájú tẹ́yin sọ pé tẹ́yin sọ yẹn tẹ́ ní tẹ̀lé ọlọ́run ní orí yín ò pé ni kì í ṣe mi mo bú yín. Ọlọ́run ní atamuruna nasa bilibirri olórí kiri ẹ̀yin gbogbo yín tẹ́ ń pàṣẹ ẹ̀yin lẹ́ ń sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká tẹ̀lé aṣíwájú. Ọmọ pé ọba ìlú yín ò lè pọ́nlé torí ń tọ́ ọkà kọ́ pọ́nlé ni. Ọba ìlú yín ò lè tàbùkù ẹ̀ ń tọ́ ọkà ọ tẹ̀lé. Pé ká so ọlọ́run ní àmọ́ tẹ́ ẹ wá ń kà yẹn tó o sì mọ̀ pé ọkà yẹn ó wá dé eré ibì kan tó yẹ kó o ti lò ó torí pé kì í ṣe ọba ìlú rẹ kì í sọmọ ìlú ẹ kì í ṣe ẹlẹ́sìn rẹ ó jẹ́ kìrìsìtẹ́nì. Wá lò ó ntí oníkàmọ́sì yẹn gan láì dáhùn ìwọ náà ló wá ń bú ọba ẹ̀yin lẹ́ ń ṣe ẹlẹ́yàmẹ̀yà nígbà tó lọ́n sọ fún yín pé ẹ wá ìsopọ̀ láàrin ara yín ẹ mọ̀ wá wàhálà tó sọ fún wa pé bìlá dákàkọ̀ dé mọ́ wa lákòlè bàlẹ́ láti pé ìlú àdìsí ló ní ẹ nífẹ̀ẹ́ ìlú yín o ìlú rẹ̀ húbùlì wá tó ń rẹ̀ ìmáà kí ẹ nífẹ̀ẹ́ ìlú gbàgbọ́ ní bẹ̀ àdìsí kan tó mú kà fún un húbùlì wá tó ń rẹ̀ ìmáà kí ẹ nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ìgbàgbọ́ ni so definitely ìgbàgbọ́ mi pé òun lè tí mò ń ṣe. Ẹni bá fẹ́ ewu yẹn téèyàn bá ní ìdí ẹ̀ kó private chat mi máa send ẹ̀ sí wàláì làásì ẹ bá gbé ìwé tí máa ń yí ké ẹ lè pé ìwé ìwèrè lókè ẹ yẹ kéèyàn sáàfù ní lẹ́tà sì máa retí lẹ́tà wa máa retí ó jẹ́jọ́ ipò tó wà sọ́ba tó wà sókùn mọ́sọ̀ tó fi lè sọ wá pé wọ́n tóun fi ń wọ̀nà ọba pé ọba bá yọ ẹnìkan tó bá lóun fẹ́ yọ ẹ wá ní wàláì tàláì in tó dùn mí ni pé bẹ́ẹ̀ tí ń wíwòrò tẹ́ ń bú ọba yìí náà tí bá pé ìmáàmù lóòótọ́ bẹ́ẹ̀ tí ń bú ọba òun tẹ́ ń fi ìmáàmù bú ọba yẹn tẹ́ ń fi ìmáàmù threaten ọba wọ̀nà ọba yẹn tí ìmáàmù tọ́lá náà ò bá dunnú sí i ó yẹ kó ti jáde lórí hútùbà rẹ̀ kó ti sọ pé gbogbo ẹ̀yin
tẹ́ ń bú ọba bloggers yẹn ẹ má fọ ọkọ̀ mi bú ọba mọ́ ẹ má dà sí mọ́ wọ́n lọ ń bẹ ọba àyàn wa gọ̀ wọ́n ti bẹ́ yẹn nu ẹ̀yin bẹ ọba àwọn bloggers yìí àwọn continue àti máa rí ọba fín wọn wá fẹ́ ṣe kíní ẹ̀ ní indirect mọ́ ẹ̀ wá ń lo indirectly sáwá gọ̀ ni. If you want to get the audio, the tape, the live, that we 09078312030 number mi WhatsApp number mi WhatsApp my number mi máa fi number tèmi lẹ̀ torí wo tó bá fẹ́ tó bá tí ó bá rí pé o ìmọ̀ kọ́mẹ́ǹtì wèrè ò tó fẹ́ kọ́lọ́run tó ní mí kó jẹ́ kó mọ̀ pé òun ló rán mi wá WhatsApp mi kó wá DM mi 09078312030. Màá send the video yẹn sí yẹn so a lè wòran ìtẹ́ ké tí ò bá yé yín ó sì yé yín tẹ́ ń ṣe àbòsí gbogbo àwọn fídíò kan àwọn yẹn mi ò kàn àwọn kan jáde ọlọmọ ayélujára ni wọn olórí TV ti báyìí sọ lórí ẹ mi I don't have to be repeating other things ẹ ń jáde pọmọ ayélujára ni yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àbòsí ẹ mọ̀lẹ́ abọ́ yín àti bọ̀tán yín lẹ̀ fi ń ṣeré o èyí tẹ́mi ń ṣe yìí fídíò tí ń bá ṣe lénìí tó bá di next year àwọn Facebook tó gbé wá fún mi bàtún tó wò báyìí gbogbo tí ń bá sọ ọ́n tó fi ti ra mi gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sì ń bu ọba Gandhi tẹ́ ń freestyle tẹ́ ń wọ́ tẹ́ ń threaten ọba Gandhi like this man òun sọ fọ́ba wípé kọ́bọ̀ ṣe pẹ̀lẹ́ who are you tani bá bá ẹ tí ẹnu rẹ̀ ń gbà ẹ̀yin ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ má sùn o ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ má sùn o bí kú bá ń pojú gbẹ̀ ẹni ìwo ní pa o pàṣán tàbí nàyálé ń bẹ lórí àjà fún ìyàwó ìtàn sọ ọba Gandhi yìí gbogbo ẹ̀ wá tẹ́ dákẹ́ tẹ́ ní ká máa bú ọba Gandhi lọ ní ọba bẹ̀rẹ̀ sí ní ṣe fún yín ẹ̀rí ẹnìkan kan tí ó gbè lẹ́yìn yín o Ọlọ́run bá sọ fún yín péjọ tí wọ́n ń ṣe fún ọba ẹgbẹ́ yín náà ibẹ̀ dákẹ́ ń wòran ni torí pé ọba mi ń bẹ nu yín náà àwọn ọba kan ń bẹ tí yá sí pé bọ́lọ́run ti dá àwọn ọba kan nu yín inú yín bíra yín gbẹ́tara yín bó lẹ́tí wá ráwọn kan tó máa ń fi rí pé the same àgàlàbí dòkó tó bá lè bú orí ọlá kan gbogbo àwa tá a jẹ́ uniform man so wá rí má wàá fojú mánu wọ̀ wò mí mọ́ o ẹlòmíràn pé ẹ mánu wọ̀ wà ìwọ kọ́ bá bẹ́ẹ̀ pé ó ti kó lọ́rọ̀ mánu wọ̀ àti di federal ìwọ kan díẹ̀ mi èmi máa ń báyàn jà èmi ò kí ń báyàn jàjà gbòòrò máa bá ìjàjà jọba màá ní kàn gbé ẹ tó bá ní wọn wọ náà láwọn òwòrè kan àjọ tẹsẹ̀ bọ́ ni àmì kì í jàjà ìbí ẹ wo àwọn sójà jẹ́mi sójà tí wọ́n bá na uniform nǹkan uniform ayé ọ̀kan péré gbogbo èèyàn lọ dánù ládùúgbò yẹn ẹyọ kan lẹ́nà wọ́n wá ń mú ọba kan nu yín wọ́n wá ń tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin ọba yòókù sì ń wòran atúnrí inú ọba yín náà inú ọba alẹ̀ Yorùbá náà tómi inú yín náà tó ń gbè lẹ́yìn gbogbo àwọn tí ń rí ọba fíhùn àti gbólẹ́nu ọba míì tí ń sọ fún wọn pé tán ṣe nǹkan mọ́ sí lọ́ọ́ dáa agbọ́nú ọba inú ọba míì náà láyé Ògbómọ̀ṣọ́ náà táà ní dákọ̀ ẹnìkan tí ń sọ fọ́ba pé ọ̀rọ̀ kan ọba kí ọmọ ní ọ̀rọ̀ lú òkan ọba tó jẹ̀lú ẹ̀rí pọ́tẹ̀ ń bẹ́ẹ̀ nù yín so ìwọ ọba tó bá ń sọ tó ń ṣe bẹ́ẹ̀ àbùkù tó ń bàbá fi kan ìwọ náà yóò ju ti Gandhi lọ Ọlọ́run tó wá mú yín Ọlọ́run tó wá ní fún yín ní sùúrù tẹ́yìn ó ní bí ọba Gandhi ṣe nìyẹn ẹ̀yìn wà fọwọ́ ayín pátá yín jẹ́ ṣàgbé ọba Gandhi sùúrù tí wọ́n ní ló jẹ́ kí wọ́n borí ìtawà ń ṣe yìí ẹ ò ní fọwọ́ sí jùlọ bàbá tèmi kí mi mọ̀ wòran ni o bọ́ọ̀ ti máa bẹ́ẹ̀ mi ti rọ́ bọ́ọ̀ ti máa ka ìmẹ̀lá sílẹ̀ mi ti máa ń sọ kí bẹ́ẹ̀ àbí kí wọ́n lè bá a kí mo ṣe ń lágùn yẹn bínú ṣe ń bí mi
tí n ní nǹkan kan mi tí mo lè ṣe bí tí mo ṣe lọ ni mo fi ń sọ̀rọ̀ tí n bá tún ní nǹkan mi tí mo lè ṣe tí mo rí owó tágbé mo dólówó kan láyìlá gbogbo ẹjọ́ ti wà ní girimajẹ́nu yóò ti pọ̀ gan o torí ó fún mi ní evidence tí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ fi kàn án tó fi máa bú ọba onílù ọba tí ò ń ṣe tiẹ̀ gbogbo yín wàá mọ yín ń bí lédè pé kí ni ọba ṣe fún mi ní tọ́ba ṣe tó fi ń criticize ẹ tó fi ń bú ọba yẹn tó o bá ti rí mú wá sọ pé o ti lọ tó gbogbo yín especially ẹ̀yin tẹ̀ ń bẹ ọba ẹ̀dá ọkùn kí lọ́ba ṣe ẹ gbádùn ẹ̀yà wèrè kí lọ́ba ṣe fún tẹ̀mí bẹ ẹ̀yin tẹ̀ ń bẹ ọba gan ẹ má bẹ ọba mọ́ ẹ bá tó ń bẹ ọba òun nu Ọlọ́run ẹ lọ bẹ ìmáàmù àtàwọn ayélujára àwọn tó ń jọ ní kéèsì nìyẹn bẹ orí yín ọba tẹ̀ bá mọ́ tẹ̀ ń ṣe ìmáàmù Yunusa Tọ́lẹ́à àti ayélujára family ni wọ́n jọ wà lórí kéèsì kì í ṣe ọba kọ̀ọ̀kan ọba ṣé ọba fẹ́ bá yín kírun ni ọba ní kí mọ̀mọ́ kírun mọ́ mọ́ṣáláṣí ni ṣé o dé jímọ̀ o bá ìmáàmù bẹ́ẹ̀ ti ń kírun ni àbí ọba ló ní kàn gbé yẹ lọ kóòtù ni ìmáàmù ló gbé yẹ lọ kóòtù mo tún wo fídíò kan tí ìmáàmù ṣe tí fi ń bú ọba lórí múbàrí bí tí mo jòkó sí ara mi sì ń gbọ̀n pé sáàfà lélẹ̀ ọmọ ìjẹbẹ̀rí tí ń fa pọ́yà wàláì fídíò yẹn ìgbà tí wọ́n kàn ń gbọ́ mi wò níjọ́ tí ọba sọ̀rọ̀ yẹn mo wá lọ wá fídíò yẹn kan mo wá rí i pé ọmọ ìjẹbẹ̀rí nìkan ni bàbá kábíyèsí rí bẹ́yàn bá wo fídíò yẹn tó bá lẹ́kọ̀ọ́ ó rí i pé ìmáàmù kọjá ààyè ìmáàmù sọ̀rọ̀ ọ̀rọ̀ téèyàn máa ń sọ tí àwọn àrùn díran èèyàn mọ̀ jẹ̀yà rẹ̀ lọ́ni ìmáàmù sọ ọmọ òbínú ọmọ torí ẹ̀kọ́ pé mọ̀mù Tọ́lẹ́à lẹ́jọ́ inú mọ̀mù Tọ́lẹ́à àti kábíyèsí sọ̀hún talẹ̀ ní Ọlọ́run gbogbo ọ̀rọ̀ yẹ ibi jọ́ọ̀jì ara wọn ẹ̀wù ẹni Ọlọ́run ṣé ẹni tí ṣé ẹ̀ mọ́tò lọ́wọ́ nínú Kùránì ni tó fi júwe àwọn ẹni tiẹ̀ oníwà ìbádò rahmanu alladhina yamushuna alal haridi haunan wàyíṣà khatabahumul jahiluna qalu salama èyí tí ọ ìmáàmù ṣẹnu lọ́ba Ghandi ṣe ọba Ghandi bí ìmáàmù ti wá bú ọba Ghandi tó pè lọ́mọ ìjẹbẹ̀rí oríire tí àwọn ìgbéga tí ọba yálẹ̀ 25 years agenda ìmáàmù fi wé ìgò yin àtòróró bó ti fi wé tó náà nǹkan ní ìjọ tí àwọn rọ́bítà tí wọ́n lọ tí ọba ń sọ wípé èmi ni ìmáàmù ń pè ní ọmọ ìjẹbẹ̀rí tí ń fa púáyà kí ló bá sọ ó ní kọ́ọ́lù sàlámà ó ní àmọ́ o kò dùn mí tábàlẹ̀ ní Ọlọ́run àbẹ́yìn tẹ̀ ń tírẹ́tì ọba tẹ̀ ń fún ọba ní 7 days àfáàyàn ò tiẹ̀ gbádùn àfáà tó fún ọba 7 days gbogbo lẹ́mọ̀ àfáàyàn ya wèrè ìdákọ̀ rẹ̀ tí n bá dákọ̀ ní mọ̀dí pé gíní kan àfáà tó fún ọba bóyá ẹlẹ́kùn ti máa fáyẹn tó ń fún ọba 7 days àfẹ́ ìlóhùn ẹ̀ ti mọ̀ pé ná làákàyè ẹni akú ti gbọ́ wọn ní bàbá wọn kápẹ́ńtà ni wọ́n àwọn fọ́njọ́ ti máa ń gunlé òun ni wọ́n so wọn ò fi ẹ̀jẹ̀ jẹ́ ni Ọlọ́run bí wọn ò jẹ́ kí wọ́n lórí wọn pé ẹ fi ń fún ọba 7 days sẹ́yìn wálé ni Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ rí jàǹlù kan tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ tí máa ń pẹ̀tù sí tẹ́ ẹ wá ń bú opposite kan tẹ́ ẹ ń bú ọba sẹ́yìn wálé ni Ọlọ́run àwọn rọ́bítà tí wọ́n jásí pé wọ́n tún wá ṣe ìjà àwọn tó wá lo ìjà àfà ẹ wo rọ́bítà o wọ́n ní àwọn àfà ń bẹ l'Ógbómọ̀ṣọ́ wọ́n kọ́kọ́ kí àwọn àfà Ògbómọ̀ṣọ́ wọ́n pọ́n wọn lé wọ́n ní àwọn onímọ̀ ń bẹ l'Ógbómọ̀ṣọ́ wọ́n ní àwọn àwọn Ògbómọ̀ṣọ́ gan àfà yẹn wọ́n tó ọ̀rọ̀ wọn yanjú ṣùgbọ́n àwọn rí i pé kíní yìí àwọn àfà yẹn náà wò pé wọ́n ti ń ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ wọ́n ń gbìyànjú pé tọ̀ kó ló má dàrú àwọn rọ́bítà náà wá òkè dáa náà ẹ jẹ́ á ṣe ìgbìyànjú tiwa wọ́n wá lọ láti lọ wádìí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn àyímọ̀ ẹ wo ọpọlọ táwọn yẹn lò wọ́n kọ́ lọ́dọ̀ àwọn àyímọ̀ náà wọ́n pa àwọn àyímọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n gbọ́ tẹnu wọn ò sì dájọ́ kankan wọ́n dẹ̀ ń sọ pé akàn wá gbọ́ ni òun ò ní adájọ́ wọ́n dé ọ̀dọ̀ ọba sọ fún wọn pé mi àti mọ́mù mi ò bá mọ́mù jà àmọ́ àlejò ṣe mọ́ sóyún lẹ́ ń bẹ ọba fún fi sírò ara ẹ̀ wò
ọba lòun ò bàjẹ́ àwọn èèyàn kan ń bẹ tó bá ti mọ ọ̀tá rẹ̀ tó bá ní kó forí jì òun ó forí jì àmọ́ kò ní kó o súnmọ́ mọ́ torí pé kó bá tún súnmọ́ o mọ nú ẹ̀ yóò tún gba ọ̀nà míì láti fi pa ọ ni ẹni fẹ́ pa ọ tọ gẹ́ẹ̀tì ẹ̀ ó fi pọ́sì sínú dírínkì fún ẹ ó wá rí pé dírínkì lélẹ́yìí ó wá gẹ́ẹ̀tì ẹ̀ ó lè má bàjá kó ní mo forí jì ọ́ ṣùgbọ́n mọ́ torí ẹ̀ jẹ oúnjẹ rẹ̀ mọ́ o tó bá tún pa yóò torí pé ẹ̀mí rẹ̀ náà nítorí ọ̀run ràn kó wá sínú ayé tiẹ̀ ni kó wá bá tiẹ̀ jẹ́ kó wá tún ọ ṣe kó wá kún ọ lọ́wọ́ ọlọ́run ò rán ìmáàmù Tọ́lá láti kún ọba Ghandi lọ́wọ́ ni lórí ìjọba wọn ọlọ́run rán ìmáàmù Tọ́lá aṣọba Ghandi láti wá da ìjọba wọn láàmú ni torí ààrí láyé ẹni tó gbé ọba lọ sí kóòtù àfa kan wá ní ẹ kò sí nǹkan kan bí kí n gbé ọba lọ sí kóòtù àfa yẹn náà mo rí bí ẹni tí ò mọ̀rọ̀ sọ pé ẹni tí ò mọ tó ké ẹ bí kí ẹ lọ Saudi kí ẹ lọ kéwú òun ní kíní ni ó lè ké kọ́ mọ́ ké ọlọ́run àwọn rọ́bìtà gbọ́ ọ̀rọ̀ ọba wọn ò ṣe nǹkan kan wọn ò dájọ́ wọ́n tún gbéra wọ́n lọ dọ̀ ìmáàmù Tọ́lá fúnra rẹ̀ wọ́n débẹ̀ wọn ò dájọ́ ẹ̀yin àáfàá wèrè kan wá tún bú wọn kí lẹ̀ ń bú wọn bó wọ́n ti dájọ́ ni wọn ò dájọ́ ẹ̀yin àáfàá òpònú ẹ̀yin olóṣùká òfò tẹ́ ń jẹ́ ká máa fi bú àwọn olóṣùká àlìjẹ́nnà olóṣùká rẹ̀ ẹ̀yin tẹ́ ń di ẹrù òfò sórí tẹ́ ń pè ń fìlà ẹ wá tún bú àwọn tí wọ́n ẹ̀yin sì jókòó lù yín nífa tí ẹ̀ dìde tí ẹ̀ gbígbésẹ̀ kan lọ́dọ̀ ọba yẹn rí báwọn rọ́bìtà ṣe lọ lọ́dọ̀ wọn ẹbí Tọ́lá yẹn rí àwọn ẹbí Yayílá yẹn rí báwọn rọ́bìtà ṣe lọ ojú kan náà lẹ́sìn wà tẹ́ ẹ̀ bá sọ́ra orí àga wọn náà ni ó gbìn dé wọn. ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ bá sì lọ ẹ̀wọ̀n ayé ẹ lọ ẹ̀wọ̀n àìkíyà ó mọ̀. yín dákọ ẹnìkan ìdákọ èèyàn o àbẹ́sà mo dákọ ṣé mo dákọ èèyàn pé ẹnìkan àfà àwọn tí mo wọ́ọ̀nù tí mo dákọ wọn mo wọ́ọ̀nù àwọn èèyàn ni pé ẹ jẹ́ kó rí yín ó pé ẹ má ṣàbòsí mọ́ irú akéwì èyí eléyìí akéwì wọ́n ló ń kéwì ó sọ Ògbómọ̀ṣọ́ ó tún fún part 1 part 2 à ń retí part 3 o. à ń retí part 3 o. màá send fídíò ẹ̀ ṣùgbọ́n àwọn ní diaspora ó mọ̀ pé gbogbo ìgbà míì èèyàn lè sọ̀rọ̀ èèyàn lè sọ ọ̀rọ̀ kó tọkọrin tó lọ parí tó lọ máa jèrè ẹnu ẹ̀wọ̀n òun bú ọba òun wọ́nu ọba who are you? àwa ìta ń sọ̀rọ̀ ìgan bá a sì láàjọ́ ọba tó yìí a lè dún wájú ọba ká máa wúwo tá à ń wí ta ni wá tá ń bá bá wa. àwọn tó bí wa wọn ò rí ọba fín rí bàbá wa Ṣókù Sọ́ọ̀lì àfáà tiwa ni wọ́n bàbá tiwa sì ni wọ́n so ìyẹn ò kọ́dà kí kò kàn mí wọ́n ti ọba ti jà lálà wọn ọba ti invite wọn lórí kéèsì rí tí wọ́n sì déwájú ọba tí wọ́n sì lo respect jẹ́ni ọlọ́run wọn pa tí wọ́n sì pọn ọba lé ọba sì ní ìmáàmù báyìí mo ti fẹ́ kó o ṣe ìmáàmù sì gbà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá wa kẹ́ ìmáàmù wa àtàwọn àti kábíyèsí àná wọ́n ti ju wọn wájú ọlọ́run nísìn so ọmọ táwa tún wá rí inú ọmọ bíi ìmáàmù Sọ́ọ̀lì ohun tí ò kọ́ ṣe wọn tí ń rí ọba fi ọmú wa rè lápẹ̀rú ẹ̀ kọ́lọ̀ ọmọ kéwú tá a bá rí tí ń takò ọba tóun rí ọba fi ń tiẹ̀ ọmọ àlè lápẹ̀rú ọmọ bẹ́ẹ̀ so àwọn èsì ìsọmọ àlè rọba fi ọmọ rọba fi àwọn afáwà ọkọ wa àwọn òbí ọkọ wa náà so bó mo wá sí rí tèmi so bí wọ́n ò bá lè jáde kó o di òtítọ́ báyìí kó o dì í mú kó o sọ èmi ò bẹ̀rù àti jáde ìbẹ̀rù ń tẹ́ fẹ́ ṣe wọ́ tó jáde òun mọ̀ wá bú èmi tí mò ń jáde mọ̀ sí kọ́sàn mi pé mọ̀ sàn tí mò ń sọ yìí mọ́
I don't want to bá ṣe pè mí nǹkan bá ti sọ pé kẹ́ni kan máa kọ́ọ̀tì fún ọmọ létí ni pé tẹ́ ń sọ mo lè try láti confuse ẹ pé òótọ́ ọ̀rọ̀ lélẹ́yìí tí n bá rí pé ògbó òótọ́ ọ̀rọ̀ ó fẹ́ ti ń bẹ́nu ẹ̀ ni màá kọ́ọ̀tì fún ẹ dànù. àmọ́ ọmọ èjì ibi tá a bá dé náà bá bá kú lórí òótọ́ ó dájú ká bá yín àyín rọ yẹn ká àwọn tí ò tówó ti lọ ni ká tó wọn sọ pé irọ́ ni o àwa kì yóò kí kúkú kọ̀ọ̀kan bí kò ṣe yé báwọn báìbù ti máa ń sọ. àbá Ìmáàmù Zakariya àbá alápàkì gbogbo wọn táwọn ọyẹ sọ àwọn ọba àná àbá Ìmáàmù Zakariya àwọn náà wọn ní wọn ọba tí ìbátan àwọn náà rí tí ọba ní mo ti fẹ́ kó ṣe lélẹ́yìí ọba Ìmáàmù alápàkì wọn dẹ̀ gbà fọba ni wọ́n sì gbà fọba wọ́n gbà fọba. àwọn ò rí ọba fín láti àná rí bẹ́ẹ̀ bá sì mọ Ìmáàmù sọ́ọ́lì ọba alápàkì wòlíì Ọlọ́run ni wọ́n tá a bá rí mọ́kọ́ béèrè wọn tá a bá rí mọ́kọ́ tí ọ̀rọ̀ bá yíwọ́ gan tí wọ́n bá ń wo Ọlọ́run bùn wọn bàbá Ìmáàmù sọ́ọ́lì lápàkì gbogbo Ọlọ́run fún wọn wòlíì ni wọ́n gbogbo nǹkan ni wọ́n ní Ọlọ́run fi kún wọn lọ́wọ́ wọn ò torí ẹ̀ kan rọ́bà ìmọ̀ tọ́líà ò ní ìdá kan nítorí ọ̀sẹ̀ wọn sọ ìsọ́lẹ̀ o kò ní ìdá kan lẹ́yìn tí ń rí ọba fín kò ní ìdá kan áàfù ìdá kan báyìí. àwọn táwọn wí yẹn àwọn lo ìjẹ́ni Ọlọ́run débi pé wọ́n lọ wá inú igbó àkùrọ̀ tó bá ń gbó àkùrọ̀ lápàké inú igbó inú omi ni wọ́n lọ tẹ̀dó síbẹ̀ àwọn lè pe Ọlọ́run wá jáde sí wọn ó kún wọn lọ́wọ́ fún rẹ̀ àwọn ò gbójúlógún ológun fámìlì wa nílẹ̀ o ànílẹ̀ tọ́pọ̀ o Ìmáàmù sọ́ọ́lì ò lọ bẹ̀ ṣé òsọ́ọ́lì ò lọ bẹ̀ ṣé òsọ́ọ́lì lọ lápàké àpàké tí ìkú ìbẹ́ńbẹ́ àlífà àwọn bẹ́ńbẹ́ Ọlọ́run bá jẹ́ káríkárí àlífà ogun ẹ̀mí àlífà ṣé òsọ́ọ́lì ogun ìbẹ́ńbẹ́ nísìn yídì ìbẹ́ńbẹ́ mọ́ṣáláṣí bẹ́ńbẹ́ àbádìbọ́lá ní sẹ́ wọ́n ní àpàké láwọn gbẹ́dàgbà àpàké ni wà kò sẹ́ni tó mọ ṣé òsọ́ọ́lì lápàké inú gbó làwọn lọ tẹ̀dó sí náà sì lọ lò jẹ́ ní Ọlọ́run sì kún wọn lọ́wọ́ Ìmáàmù Tọ́líà ìwọ náà fogun ẹ fi gbogbo wàhálà igun ológun lẹ̀ lọ tẹ̀dó síbi kan kó lọ lò jẹ́ ní Ọlọ́run ká gbà pé yes ẹni Ọlọ́run ni ẹ. skul wa ń bẹ ẹ dákun ṣe ẹ ń gbọ́ mi kọ̀ọ̀kan wọlé ṣe é ṣe ń gbọ́ mi àbá Ìmáàmù lápàké ṣe so ń jáde ẹ jẹ́ kí n mọ̀ so ṣe fọ́ọ̀sì ẹ̀ sì ń jáde ṣé kọ̀ọ̀kan ti wọlé nsìn kó mọ̀ pé ó ti lọ kọ́ ti kí ni tí mo fi ń sọ̀rọ̀ ṣé fọ́ọ̀sì ẹ̀ ń jáde ṣó sì ń jáde ṣé ẹ̀ ń gbọ́ mi o Hamzat Rasheed ṣé ó sì ń clear so ń jáde ṣé fọ́ọ̀sì mi ń jáde síbẹ̀ yẹn alhamdulilah ẹ ṣeun bàbá mi Adégbọlá ẹ ṣeun sáà ẹ bá dé àpàké skul mbẹ́mbẹ́ ẹ máa gbọ́ skul mbẹ́mbẹ́ yídì wà mbẹ́ ilé kẹwù mbẹ́mbẹ́ kíláàsì ni o ilé kẹwù mbẹ́mbẹ́ júmọ́àtì mbẹ́mbẹ́ ilẹ̀ yídì wà inú ọgbà kan náà ni o wọn ò lọ jòkó lórí ẹ̀ wọn jogún ẹ̀ o wọn lọ lo ìjẹ́ni Ọlọ́run wọn lọ pe Ọlọ́run kò dẹ̀ sẹ́ni tí yóò mọ̀ l'Ógbómọ̀ṣọ́ kí Ìmáàmù Tọ́lá kó lọ bẹ̀rẹ̀ gbogbo à ń lọ ń ṣe PhD ṣe rí mo congratulate Ìmáàmù Tọ́lá fún PhD àwa kì í bínú oríire rí yàn àmọ́ oríire kan ń bẹ tí ìyẹn ò kí tí àwọn àfáà tó bẹ́ẹ̀ tí ń bá já àfáà tí ò ní mọ ẹ gbọ́ sàbúrà ni ẹ gbọ́ sàbúrà ó ní àjíbútú lima àìkọ́ọ̀nà bilmauti ó ní káyífà yẹ̀dẹ̀ àkù ó wá ní fáliyẹ́dẹ̀ àkù kọ̀lílan wọ̀nyẹ́ kẹsí rà jàzá àbímọ́ kan yẹ̀ksibun bí èèyàn bá bí àáfàá bá róore
ìwọ̀nba nínú rẹ̀ mọ́ ní máa ń yọ̀ lórí ẹ̀ mọ́ torí orí ayé lásán ni ìbànújẹ́ àáfà gbọ́dọ̀ pọ̀ lórí oore tí mo ṣe oore tí mo tọ̀nà fún mi yìí ṣé kìí ṣe àdánwò báyìí. àwa gba PhD láyọ̀ wá gbádùn mọ́ ìwọ bá là ń bínú PhD à ń bínú ẹ̀nìyẹn nìkan ni ẹ̀ èmi ò ní PhD sọ́ngbọ́ mi ò ní master sọ́ngbọ́ kọ́dà mi ò ní degree àmì bá sọ fún àbátọ́lá pé PhD wọ́n gbà yẹn ṣé ìyẹn wá jẹ́ certificate àlìjẹ́nnà èmi ò ní PhD a sì fi yé wọn pé tí wọ́n gbà wọn ọmọ wọn ò lè lò wallahi tallahi al-asis èyí tí ọmọ wọn ó lò wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ à ń bú ọba ọmọ wọn ó lò yún òun ò lè rí yín PhD tó bá gbà ọmọ rẹ̀ ò lè fi gbáyé masters rẹ̀ ọmọ rẹ̀ ò lè fi gbáyé àmọ́ ń tọ́ ọba ṣe ìwà tó wù sílùú àwọn ọmọ Abacha wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n gbé gba president lẹ́nìí sàfihàn àbá wọn ò wúlò fún wọn àtàwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá bàlú jẹ́ torí ètè mi ń ṣe yìí ó ju PhD torí pé ó ṣùọ̀ fún mi déwájú Ọlọ́run wípé mi ò sí ní àbòsí mo dẹ́n sọ fact ni èèyàn wá ṣe PhD náà lẹ fi ń da ọba láàmú PhD ní mísà àmì PhD mo kàwé ìwé ewu gíní dọ́gbìnjọba ti kú tán gbogbo oyún kò ṣàǹfààní mọ́ ẹ ṣe jáse pé yóò mọ̀ ṣàǹfààní fáwọn ọmọ tá a bá bí ẹja ṣe tí yóò mọ̀ jáǹfààní fáwọn ìrandíran wa táwọn fi máa ṣàdúrà fún wa tá a bá sí mọ́ lórí PhD náà nísìnyí ẹ mọ wàhálà tó ti ṣẹlẹ̀ lórí PhD kírísítẹ́nì kan sì ń sọ fún mi bàbá mi kan wà lábújá ọlọ́run jẹ́ rí àbá yẹn pẹ́ bàbá yẹn tí wọ́n ti mú bí ọmọ wọn gbọ́ Lábísí àbá yẹn ní PhD ní kíni àwọn ọmọ táwọn bínú òmíì ti gbẹ ẹlòmíì mo ní àbá kan máa ń pè ní dókítọ̀ sẹ́kẹ́tírì àsálátù mi ni o sẹ́kẹ́tírì àsálátù ayádùnlá lọ́dọ̀ àwa olókìkí wàláhì tàláhì dókítọ̀ ni tẹ́ ẹ bá rẹ tí mò ń sọ yìí ní ìjọ tó gba dọ́tọ́rẹ́jì ẹ̀ ó kàn lọ nígbà tí ìgbà bá kàn lọ ra kínní ni ó kàn lọ gbà ó kàn wọlé àwọn oyè tó ti wọlé àwọn oyè tó ti pọ̀ àwọn oyè tí ìyìn o ẹni tó bá ní nǹkan tó ní agbára lọ́wọ́ ò ní fi ṣe fáàrí. PhD tẹ́gbà kò tán tí mò ń ṣe yìí I tried it ẹ̀ ń bínú oore wọn àmọ́ ẹ ti gbó le jù ó ti le jù àwọn ara àwọn nǹkan tẹ́lẹ̀ ní tẹ́ fi ba tí gbogbo nǹkan fi àwọn nǹkan tẹ́ fi ń da ọba láàmú nìyẹn ọba tẹ́ wá ń dà láàmú ṣé ẹ gbọ́ ọkọ wa lòun ní PhD rí ọba sì kàwé jù yín lọ ọba rìn bàbá kábíyèsí sọ̀hún sọ fún wa wípé àwọn ti lọ over 63 countries lọ́gbọ́ bàbá sọ̀hún sọ fún wa pé I'm not poor wọ́n sọ fún wa pé I'm not poor àwọn ti ṣe iṣẹ́ ọlọ́run àwọn ti retire débi pé àwọn ti ń gba àwọn ò bá ṣiṣẹ́ mọ́ àwọn ń gba dọ́là ẹ̀yin èṣe tí ń débi pé kẹ́ ẹ jòkó ńlé káwọn ayé mọ́ wá kí pé bàbá iṣẹ́ ìyàn òun ni ó kíyàn lọ́jọ́ alẹ́ iṣẹ́ tí ẹ bá ṣe ni ó padà sọ̀yàn di nǹkan lọ́jọ́ alẹ́ kì í ṣe PhD certificate is nonsense. mo ní àáfàá kan bí ọ̀rẹ́ wa lọ́jẹ́ wọ́n parí ní ilé kéwú bí wọ́n ti wá parí mọ́tàfà ṣe wàláì tàláì àáfàá sì lọ dá ṣáádà rẹ̀ padà sílé kéwú sẹ́yìn gbọ́ ó lọ dá ṣáádà rẹ̀ padà sí ilé kéwú bó ti wá dá padà yẹn
bó ti wá dá padà yẹn àfa yẹn ń gé èèyàn o ó sì mọ ìyẹn láyà akéwù torí sàtífíkẹ́ẹ̀tì ò ní ìwúlò kankan kò ní ìwúlò lọ́wọ́ tá a wá gan sí ní nàìjíríà nísìnyí bó bá kàn gbé pálí kí tó bá ti ní IQ tí ìwà rẹ̀ ọba ti dá o lè rí bì kan jòkó sí o lè ríṣẹ́ o lè ríṣẹ́ o lè rí iṣẹ́ I can say it clear and clearly ẹ má bínú ẹ dákun mo fẹ́ tan iná ni o lè rí iṣẹ́ I can say it clearly ẹ má bínú o. tí wàá rẹ̀ ọba dá o lè ríṣẹ́ èèyàn máa ń tọ́jú wa ni iṣẹ́ olè yẹn ó ṣe tí yóò fi ráàánú ọlọ́run iṣẹ́ olè yẹn ó ṣe tí yóò fi ráàánú ọlọ́run tó bá dọjọ́ wájú ká ní kí mọ́mù tọ́lẹ́á tó bá di àwọn àsìkò challenge kan ká ní kí wọ́n wá gbé PhD wọn ó ní kí wọ́n fi ṣe gbogbo àwọn nǹkan báwọn náà òun lè fi ń pẹ́ láyé pé ọmọ lè fi ní pé ẹ̀yìn ní ìmáàmù tọ́ sí torí pé ẹ ti ṣe PhD òun lè fi lẹ́yìn ní ìmáàmù tọ́ sí torí pé ní PhD yẹn kí wọ́n gbé ìmáàmù fún yín ẹjá tọ́jú ẹjá gbogbo wa bloggers mò ń jayín tán ni o omi inú yín ti bà ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ torí ọ̀rọ̀ ọjọ́ kan wàláì tàlà ṣe bó mùsọ̀fìn bloggers yẹn ṣe rò pé ẹ lè rí náà lọ́wọ́ àbọ̀mọ yín kan ó lè rí àánú gbà látara kan nu wa tá a jọ Ògbómọ̀ṣọ́ yìí tá a ti di pé ẹ ti fojú bá wa ẹ ti fẹ́ bàlúwa jẹ́ yìí àbẹ́yìn àfà tẹ́yìn náà wò pé tẹ́ ń kó tẹ́ jòkó sí ìlú yín tẹ́ ń fi ohun rẹ́ sọ́ba wa ohun ẹ̀yin lẹ expect pé lọ́la àti bá fídíò lẹ́ ń ṣe sẹ́yìn mọ̀ fídíò lẹ́ ń ṣe ni wọ́n tún á máa tún wò báyìí àwọn nǹkan ń bẹ wọ́n ń stọ̀ fídíò yẹn bẹ tí ń ṣe ni mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n ń wò wá tí wọ́n ò kí ń kọ́mẹ̀ntì tínú dẹ̀ ń bí wọ́n pọ̀ ju àwa tá à ń kọ́mẹ̀ntì lọ àwọn tí wọ́n fẹ́ jà nígbà tí wọ́n sọ fún wa pé àwọn ojúlówó Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe tán ẹlòmíì rò pé bóyá àwọn tí wọ́n jẹ́ ojúlówó Ògbómọ̀ṣọ́ gan tí wọ́n fẹ́ jà wọ́n pọ̀ jọ wá táwọn Facebook lọ o torí ẹlòmíì ó tún mọ try rẹ̀ ó tún mọ doubt ẹ̀ PhD mo tún wá gbọ́ pé PhD in drama kíní kan drama imagine kódà gan àwọn nǹkan kan ń bẹ àáfà gbọ́dọ̀ pamọ́ ni ṣe mọ iye àwọn àáfà tó ti lọ sí skul tó ti parí ìtàwọn olórin yẹn tí wọ́n ń lọ àwọn olórin wọ́n ń lọ lúwèbó lọ kàwé tí wọ́n ó de ànígbọ̀n kankan fa àìmọye ọmọ tó ti lọ gba master degree nílùú òyìnbó ẹ dákun gbà tí àwa ń ṣe PhD nílùú Nàìjíríà báyìí tí wàhálà wa pọ̀ tí ẹ bá wà lọ gbà lọ bá ń kọ́ ṣé gbogbo ayé ó sì sinmi wọn báyìí ọkàn gbogbo tí mo sọ mi plan yẹn o mi plan yẹn Ọlọ́run ló mú ẹnu mi lọ bẹ̀rù kò wá lè hun mi torí fact mo ń ṣe wáàsí fún ọmọ tó lé àánú kì í ọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ pé akéwù akàwé PhD kọ́nà bí Ọlọ́run fi ń sọ̀rọ̀ kí lọ́ọ́ kọ́ ọ̀rọ̀ àná Muhammad PhD wo lànà Muhammad gbà kọ́lọ́n tó ń ránṣẹ́ PhD wo ló gbà kọ́ọ̀sì wo lànà bí ṣe kọ́lọ́n tó gbèsè rẹ̀ lọ́wọ́ wa in tasha'una illa yasha Allahu rabbul alamin. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń ná owó yín ẹ fi ń ba ìlú jẹ́ message for you mo ti fẹ́ pa live mi mo ti fẹ́ kí n máa fi yún dágbére mo ti pẹ́ díẹ̀ lórí live yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ná owó yín tẹ́ ẹ fi ń ba ìlú jẹ́ tẹ́ ẹ fi ń kúnrọ́ lọ́wọ́ àtolówó òkè odò àtolówó òkè ìsàlẹ̀ àti olówó pọ̀rọ̀kú ẹ̀yin náà ti kọ mẹ́sẹ̀jì o ẹ ti kọ ìtànlẹ̀
ìtàn táwọn bàbá yín bá bọ̀ ẹ ti change ẹ o. ìtàn táwọn bàbá yín bá bọ̀ látàná wá tí wọ́n fi ń gba ìmí ìlú ẹ̀yin ti change ẹ ti kọ̀tàn yín fáwọn ọmọ tí yín ti ń bọ̀ wá o. kò ní hàn sí yín nísìn, kò ní hàn sí yín nígbà tí ewé bá rẹ gbé tó bá rẹ gbé tán wàlẹ̀ ákìbátú lil muttaqin. wàlẹ̀ ákìbátú lil muttaqin ìgbẹ̀yìn ní dolóko àdá o. ẹgbọ́n ni ọlọ́run ní wàlẹ̀ ákìbátú sọ́ọ̀lẹ̀ àtù khairun inda rabbika thawaban wa khairun amala. ọlọ́run ní ìgbẹ̀yìn ní mọ́ ìgbẹ̀yìn ló yẹ kó do ló yẹ kó ìgbẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run nídìí o. ìgbẹ̀yìn ẹ̀dá ó dí ìgbẹ̀yìn ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀tọ́ mọ̀ pé ẹ ti pàtàrà yín jẹ́. ọlọ́run fún ẹlòmíì lówó ẹlẹ́fọ̀pá àdánwò lówó nìyẹn o. ọlọ́run fi ní inú wáyà kan ó ní innal amwalukum wa auladukum fitnatun ó ní yóò jẹ́ fìtínà fáwọn kan. ó tún ní al-malu wal-banuna zinatul hayati dunya wal-baqiyatu salihatu khairun inda rabbika sawaba wa khairun amala. ó ní al-malu ó ta fún yín wal-banuna àtọmọ zinatul hayati dunya ọ̀ṣọ́ ayé ọ̀ṣọ́ la fi wọ́n ṣe fún yín o. wọlá kìbá tún sọ̀lẹ̀ àtù ẹ wá rí gbẹ̀yìn gbogbo owó àtọ̀tọ̀ ọmọ tàbí sọ̀sọ̀ ìgbẹ̀yìn wọn òun náà ló yẹ kó válù sí yín. ṣé wàá rí owó náà tó wá lọ́wọ́ ní fìtínà tún yóò máa jẹ́ àdánwò fẹ̀yìn kan bó ti ń jẹ́ ọ̀ṣọ́ fáwọn kan yóò máa jẹ́ àdánwò fẹ̀yìn kan. gbogbo èyí tẹ̀ ń san owó ti yín nísìn àwa tá a pera wa ní Ògbómọ̀ṣọ́ Ajílété ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn kan ni wọ́n ń fi owó wọ́n ń kó wọn kalẹ̀ wípé ojú ò gbọdọ̀ ti ọba. ẹ máa wo wọ́n lówó lọ́wọ́ àwọn ń kó owó kalẹ̀ pé ojú ò gbọdọ̀ ti ọba abala nídìí gbá wọ́n sẹ́ndì ẹ̀ báyìí la fẹ́ ṣe. àwọn kan sì lówó lọ́wọ́ wọ́n fi ń da ìlú rú mọ́ba yẹn lórí. àwọn yìí lówó owó ti wá jẹ́ àwọn yìí lówó jẹ́ fìtínà tó ń. àwọn lówó jẹ́ tó jẹ́ síná túlẹ̀ àyà ti dùnìyà. àwọn tó lọ́n fi owó ṣe ọ̀ṣọ́ fún lẹ́yìn tí ẹ̀ ń ná lórí òdodo yìí. ẹ̀yin tẹ̀ ń fún wa lówó ká fi ṣe dátà ká fi máa sọ̀rọ̀ ẹ̀yin ni ẹ̀ ń ná lórí òdodo ẹ̀yin náà lẹ́yìn ẹ̀ lábọ̀ o. ẹ̀yin tẹ̀ ń ná pé owó yìí ẹ̀yin tẹ̀ ń dúró lórí pé ẹ̀tọ́ ọba là ń jà fún yìí kí ló má bàjẹ́ tẹ̀ ń ná pé ẹ fi ṣe léyìí ẹ̀yin náà àbọ̀ tí yín tọ́ da ni ẹ̀ máa fọkàn balẹ̀ history kan lẹ́yìn náà ń kọ́ ọ̀hún. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń ná tẹ́ ẹ fi ń dàlú láàmú láti bí ọdún mẹ́ta tí ẹ fi Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ àbọ̀dún mẹ́rin sí ni tẹ́ ẹ fi Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ ẹ̀yin náà ti ní kíni ẹ ti ní ìtàn lẹ̀ wọ́n padà wá sí ìtàn kó wá wọ́n sì fún yín wọ́n sì fáwọn ọmọ yín wọ́n sì fún àmọ́tẹ́bí wọ́n sì fáwọn ọmọ yín jàre PhD ní ti fi parí ẹ bá lọ gba master kẹ́ gba degree ìyẹn ò sọ ní ọmọdé ayé lára o ní tí wọ́n ní kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ṣe òun lè mọ́ fi mọ́ parí ọ̀rọ̀ mi ni pé PhD master ò sọ yín di ojúlówó ọmọ ayé lára ìyẹn kọ́ òun ni tí ẹ fi proof ara yín o ẹ gba PhD fún gbèsè ayé ara yín ni kọ́dà fáwọn ọmọ yín gan kọ́ tó rà ọmọ yín ò ní ìdí ẹ̀ àwọn ọmọ yín náà gbọ́dọ̀ ṣe tí wọ́n ní PhD ẹ gbà fún kárí ara yín ẹ lọ ṣe ń tọ́ bá ní ẹ ṣe ẹ má da ọba láàmú mọ́
ẹ má kó ohun tí ò ṣe lé ọba lórí. Ẹ lo ọdún mẹ́ta lórí ipò ìmáàmù bí ìlú ti ṣe wà gbogbo wa la mọ̀ o. Láàrin ọdún mẹ́ta yẹn ọkọ mi ti kọ ìyàwó mi ti kọ ọkọ láàrin ọdún mẹ́ta. Ọdún mẹ́ta yẹn lórí PhD náà àfáà mi ẹ ti sọ àfáà mi di àfáà ẹgbẹ́ yín. Ẹ sọ àfáà mi ẹ lu àfáà mi dé pé ojú àpá òun kò lè gbàgbé mọ́. Àwọn kan wọ́n ti lọ tí wọ́n ẹlòmíì àwọn míì tí àwọn míì wọ́n ti la ilaha illallah in tó ṣẹlẹ̀ kó wàhálà mọ́. Ọba Gandhi ọdún kan péré lọ́ba Gandhi ti lù. Kálẹ̀ ní Ọlọ́run ọdún kan ọba Gandhi ti lọ ọdún kan ẹ jẹ́ ká wo ọba Gandhi ti wá ṣe tọ́lọ́run ti ṣe látara ọba Gandhi. Ògbómọ̀ṣọ́ tẹ́yìn bá dé ojú ọ̀nà Takí seminary lọ sí Ìlọrin Ọ̀yọ́ ròdù yẹn tó jásí Ìlọrin àìmọye ẹ̀mí tí ń ṣòfò mẹ́ẹ̀ tipẹ́tipẹ́ látàyè táwọn ìjọba sì ti wà ń bẹ̀. Ayé ọba Gandhi wọ́n ti ń ṣe o kì í wá sọ nìkan ìjọba àpapọ̀ ti commission àwọn ọ̀nà tí ọ̀dà yẹn lọ́yọ̀ state ní l'Ógbómọ̀ṣọ́. Wọ́n ti ó ti buwọ́lù nìkan máa ṣe lọ. Omi ó ti wọ̀lú láàrin ọdún kan. Wọ́n ti empower àwọn youth láàrin ọdún kan. Ẹ gbé síra wọn ẹ̀yin tẹ̀ ń fi ọba wé ìmáàmù ẹ̀yin tẹ̀ ń fi ìmáàmù wé ọba ẹ fi wéra wọn o. Kí n kálukú sì máa jọ́ọ̀jì ara rẹ̀ kẹ́ẹ̀sì máa kó sì máa ronú yín pé òótọ́ lẹ̀ ń tẹ̀lé àbírọ́. Ọlọ́run kò ṣamọ̀nà wa. My number is tí ma fẹ́ send tó fẹ́ kí send fóònù kí ni fídíò akéwì tó fi ń wọ̀nà ọba yìí sí ẹ̀. Mo fẹ́ bẹ́ẹ̀ nígbà tó bẹ́ẹ̀ ní kéwì yẹn ọkọ̀ kí ọba ẹ̀yìn kan tiẹ̀ wá tún wá yà ẹ̀ kọ́ máa kí ọba náà ọba Gandhi káàdì ọpẹ́ mọ̀wùlẹ̀ ṣàdúà mọ̀wùlẹ̀ kí ọba. Mọ̀wùlẹ̀ kí ọba fẹ̀kan jẹ́ káwọn ibi tó ń lọ ẹ̀ kọ́ wá kí ọba náà ọba Gandhi akínyìn o káàdì ọpẹ́ lórí kíbàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ ọ wà padà fi wọ́ ní gbẹ̀yìn rẹ̀ fọ́ba ẹ̀ ya wèrè. Ẹ wá kí ìmáàmù náà ìmáàmù kíní kẹ̀kẹ̀nìkan ẹ padà máa wá fi ìmáàmù yẹn wọ́nà wá pé ẹ bá lè yọ ìmáàmù ìyàrá yẹn lọ ìmáàmù ọba kọ́ ni ó yọ ìmáàmù in tó gbé ìmáàmù débẹ̀ ni ó yọ ìmáàmù ìgbọ́jọ́ ti wà ń kóòtù ọba ọlọ́run ó yọ ìmáàmù tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ kan inú fi ń bí mi gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń wọ́nu ọba yẹn mo fi ń jáde fún yín tẹ́ bá tún wọ́nu ọba sórí mọ̀wùlẹ̀ bú ọba wọ́n kan wọ́nu ọba lásán á jáde fún ẹ. Á jáde fún ẹ kí Ọlọ́run tó ní wá ṣamọ̀nà wa. Ọba wa Gandhi ọlọ́ba dúró tì yín bàbá bẹ́ẹ̀ bá ń wo èmi gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ ọba bá ń táìpù àmì fọba Ọlọ́run má jẹ́ kábíyèsí Ṣọ̀ún Ajagungbadé Ọlọ́run má jẹ́ ó ṣubú. Bàbá Ṣọ̀ún ẹ̀ ní ṣubú. Bàbá yẹn gbogbo ohun tí ń jẹ́jẹ́ ni Ọlọ́run sì pèsè wọn là. Ó sì pèsè wọn là. Àbá níwà tọ́lọ̀ fi ròyìn àná Muhammad. Wọ́n tó wá ní sùúrù tó fi ròyìn àwọn ẹni Ọlọ́run. Ṣé ẹ ti rí? Bàbá ní ìwà tọ́lọ̀ fi ròyìn àná bí pé innaka la'ala khuluqin adhim. Wọ́n tó wá ní sùúrù tó fi ròyìn àwọn ẹni Ọlọ́run pé wa ibadu rahmanu lesina yamushuna alada hauna wa iza khatoba umlijali qalu salama. Wọ́n tó wá ní so ti pé ó ti di méjì. Bàbá Ṣọ̀ún Gandhi gbogbo wọ́ tó sàmí fún wọn ọlá tọ́lọ̀ ń ṣe fún lé tọ̀dọ̀ tí náà Ọlọ́run ní jẹ́ ó lọ láíláí. Àwa tá a sì ń retí ọlá látara ọmọ Ọlọ́run yóò sì ọmọ tiwa náà lẹ́ni tí ayé ọmọ dárò dúró dé yóò sì ọmọ tiwa náà lórí àpésìn. Ipò ọba tí bàbá Gandhi wà yẹn aga yẹn ò ní gbóná mọ́ wọn dì gbogbo tí ń jẹ́ ọ̀tá ọba yẹn tí wọn ò bá kọ̀ tán bá kọ̀ tí wọn ò jáwọ́ tí wọn ò túbá kí ọba ó lò wọ́n mọ́ gbà ẹ bá ń ṣe àmì ẹ bá ń ṣe àmì ẹ bá ń ṣe àrẹ kọba ó lò wọ́n mọ́ gbà gbogbo àwọn tí wọ́n ń da àlàáfíà lúlàmú olóòlù wọn kó dolòsì
owó wọn tí wọ́n fi ń dàlú láàmú náà kọ́ wọn lọ ẹ̀wọ̀n. Gbogbo àwọn tí wọ́n fi àsìkí wọn dàlú láàmú tí wọ́n fi ń ni ọba lára, owó wọn náà ni kó kéré búba wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìmọ̀ yín tẹ́ ẹ fi ń dàlú láàmú, tẹ́ ẹ fi ìmọ̀ yín da ọba láàmú, ìmọ̀ náà ni kọ́lọ́run fi jẹ́ kọ́lọ́run fi bà tí yín jẹ́, ìmọ̀ náà ni kó bá yín. Bá ń sàmí àdúrà tí mò ń ṣe ọ̀rọ̀ táwọn kọ́ bá sọ ọ̀run ló ti wá ìsàkó wá pa o. Gbogbo àwa táwa dúró tọba lórí òótọ́, Ọlọ́run kó dúró tì wá. Èmi náà ń bẹ́ẹ̀ náà tó dúró. Gbogbo àwa tá a ní kọ́bọ̀ ò ní ṣubú, ọlá àdílé wa ò ní ṣubú, ọmọ tó jólógonu lé wa Ọlọ́run ní jọ jábọ́, torí pé mẹ́yàn bá bírú ọba nu fámìlì kan tó wá lóun ò bímọ, ìyẹn lọ́ba yẹn wá lóun lọ́mọ, lọ́mọ mọ́nú o. Ọlọ́run irú ọba Gandhi, Ọlọ́run kó yọ́nú ọmọ tèmi náà. Irú ọba Gandhi tọ́lọ́run ṣe bó ti ṣe kíyàn tó lè sọ boldly pé I'm not poor. Experience wà, education wà, yàtọ̀ sí PhD rárá, education wà, ìmọ̀ yẹn wà. Ọlọ́run gbogbo wa yányán, Ọlọ́run jẹ́ ká jọ jèrè ara wa. Gbogbo mọ̀sánmọ́dé ó bàjẹ́ jọ mọ̀ dá sí i. Gbogbo àwọn tí wọ́n jókòó ń lu wọn, tí wọ́n ń tàfà aburú sóko mọ̀sán, tí wọ́n ń tàfà ogun kógun wọn jà wọ́n nu ilé wọn kán mọ̀ lè jáde mọ́. Mọ́ bá wa túbá, Ọlọ́run bá wa yááfì wọn, má jẹ́ kán ṣe wọ́n. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ tẹ wà ní diaspora, tẹ́ ń nífẹ̀ẹ́ ọba, tẹ́ ń sọpọ́ọ̀tì òótọ́ ọ̀rọ̀, Ọlọ́run má jẹ́ jábọ́, Ọlọ́run má jẹ́ wọ́n gbókun yín wálé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè wá, tẹ́ ẹ máa ń ṣàdúrà, àbá kan ìmọ̀ wọn dàárọ̀ ìmọ̀kọ wọn, ìmọ̀lú tí wọ́n ń bẹ, wọ́n kàn mẹ́sẹ̀gì mi ni wọ́n kàn àgẹ wọn sí àìsí mi rí, wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún mi. Èmi kọ́ lẹ̀ ń ṣàdúrà fún, èmi kọ́ lẹ̀ ń nífẹ̀ẹ́, ẹ nífẹ̀ẹ́ ọlá ni, ẹ nífẹ̀ẹ́ ọba Gandhi ni. Ọlọ́run má jẹ́ tí yín náà bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fi àsìkí yín kún wa lọ́wọ́, àsìkí yín kún wa lọ́wọ́, gbogbo yín pátá ẹ ní fọlápìtàn. Gbogbo àwa tá wà Nàìjíríà, àwọn tí wọ́n ń ṣe àprógrámù tábà ti ṣe náà ara àkúnlọ́wọ́ kan nù. Gbogbo yín pátá bó yín ti ń ṣe ààrẹ náà lórí yóò ṣe pọ̀ tó. Bí n bá ń ṣe à 50, oore rẹ̀ ó ju 50 lọ. Sẹ́yìn pé bó bá ṣe nǹkan kan fọ́lọ́run, Ọlọ́run ní ń ṣe mẹ́wàá fún ọ. Fáànà Muhammad mẹ́wàá ní ṣe fún ọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì, oore inú ilé fámìlì wa kò ní lóǹkà. Ètò ń kálukú nínú ìyẹn tẹ́mi lè ṣe ni mò ń ṣe yìí, ìyẹn tẹ́yìn náà lè ṣe nu. Ìwọ tó o sì kọ́mẹ́ǹtì ibú náà, Ọlọ́run jẹ́ túbá. Bó bá sì túbá, gbèdé bó ti kọ́mẹ́ǹtì ibú mọ́ ni kọ́lọ́run ti fún lẹ́sàn. Ìwọ gbogbo yàrá ìfitọ́ ọkọ yẹn látòrí ABC díhùn, Ọlọ́run fi wá san lẹ́sàn lórí àbòsí tó ń ṣe. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí ti WhatsApp mi 09078312030. Maruf Abdulsalami Arrosofi. Mo tún dákọ mi. Ọlọ́run sọ wa. A mọ̀ pàdé ẹ follow page yìí láti mọ̀ pàdé lórí next live wa, lórí àwọn tí wọ́n bá fẹ́ máa ṣe wèrè. Àwa èmi ò ní gbà o. Èmi ò ní gbà o. Kẹ́nìkan ó sì máa pè mí kọ́sàn mi o, mo fọlọ́n bí ọ. Fámìlì mi tí bá ń bẹ ń gbọ́ mi, má pè mí láti kọ́sàn mi, màá disrespect ẹ̀. Ọ̀rẹ́ mi tí bá ń gbọ́ mi, má pè mí láti kọ́sàn mi pé má ṣe tí mo ṣe mọ́. Tó bá sọ pé má ṣe tí mo ṣe mọ́, mi ní gbọ́. Ó dẹ̀ lè dùn ẹ́, báwo lè sọ. Pè mí kó ṣàdúrà fún mi. Pè mí kó kí mi. Tó bá ti ṣàdúrà fún mi pé kí n má ṣubú, ní mo nídìí pé Ọlọ́run má jẹ́ ṣubú. Ọ̀rọ̀ tí ń sọ tí ó mú mi dẹ́wọ̀n Ọlọ́run má jẹ́ ń sọ. Èyí tí ń sọ táyé ó sọ pé ń tó sọ yóò da, Ọlọ́run má jẹ́ ń fi ṣàdúrà fún mi. Pè mí ṣàdúrà fún mi. Tó bá ṣàdúrà fún mi, ọmọ tọrọ tiẹ̀ náà, Ọlọ́run ò ní jẹ́ kó ṣe, kò ní sí ẹsẹ̀ gbé, kò dẹ̀ ní sí rìn. Ẹ bá wa share, kẹ́ like, kẹ́ dẹ̀ follow. Gbogbo mọ̀ sọ ní bàjẹ́ o.
gbogbo àwọn ọkọ̀ ojúlówó Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kún wa lọ́wọ́. Allah ṣe yè á ní ogun àjàyè. Ẹ ṣé o.